ìròyìn pọ́npẹ́lẹ́ láti inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa ẹ̀tẹ́ tí ẹ bá wa gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wa. Ìròyìn àjímúná, ìròyìn àjímúná, àjímúná, ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ nìkan ni tó ń kilẹ̀ títí wa. Ìròyìn àjímúná. Waste time o. Ìròyìn àjímúná. Ìròyìn àjímúná. Ṣé pé gbẹ́rẹ́ ọlọ́kọ̀ mi ààrẹ ọ̀gbẹ́nu o. Gbẹ́rẹ́ kí ni? Gbẹ́rẹ́ ọlọ́kọ̀. Èwo ni gbẹ́rẹ́ ọlọ́kọ̀? Tó ti jẹ́ gbẹ́rẹ́ ọlọ́kọ̀. Tó ti jẹ bá ní. O mọ̀ sí jẹ́ gbẹ́rẹ́ ọlọ́kọ̀ bó ṣe wà. Ìmọ̀ o. Nígbà tí ń já. O já kankan. Ká ló já ni ó mọ̀ pé gbẹ́rẹ́ ọlọ́kọ̀ mọ̀ ń ṣiṣẹ́ fún àpọ̀jẹ̀mọ̀ sọ̀rọ̀ rédíò yóò dàbí mò ń polówó gbẹ́rẹ́ ọlọ́kọ̀. Ó sanwó ni. Gẹ́ṣẹ́ púpọ̀. Pápápá ló ti sáré mẹ́sẹ̀gẹ̀. Ike owó. Olóyèfẹ́ ẹ kò polówó. Ó jẹ́ 3,000. Pé mo kàn sọ̀rọ̀ àbó jẹ́ 5,000. Pé mo kàn sọ. Also 10K. Mo ríire 10,000 ni. Àjímúná mọ̀ ni. Hot cake ni. Ọlọ́run sí èèyàn padà sọ ẹbí ń sọ ànótọ́kàm. Tó ẹ kú ojúmọ́ mọ́ bí gbogbo tí ẹ ti láǹfààní láti mọ̀ gbọ́ wá sí 89.1 FM lẹ́ ń gbọ́ tó wà ní ìṣẹ́ àlókè ò níjọba ìbílẹ̀ Kájọlà ńpínlẹ̀ Ọ̀yọ́ tí a ní àyín níbi sánmọ́ntì gbẹ́dúnlẹ̀ gangan. Ẹ tí mo bá ṣe mọ̀ ṣe owó bá ti di dédé aago 7 òwúrọ̀ ní gbogbo ojoojúmọ́ tó bá ti táfíì di aago 8 gbẹ̀rẹ́ àjọ wà ní àyín lórí ìròyìn àjímúná lónìí ni o tó bá tún wá tí ó wà fi di dédé aago 8:30 ó ti yé yín àwọn bó ṣe ń lọ ìrìn ẹ̀ mọ̀ gbọ́ nínú ìwé ìròyìn bí ó ṣe jáde ní inú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ńlá ṣe kọ́kọ́ fún yín ní àwọn ògèrè orí rẹ̀ ká tó wọnú kẹtẹpẹ rẹ̀ lọ Olúmídé ọmọ bíbí inú Káyọ̀dé ló kọ tèmi o olú àyànfẹ́ yìí ẹfẹ́fẹ́ rẹ̀ ẹfẹ́ fáyọ̀ ó náà fẹ́ yín fẹ́ àlàáfíà tọrọ ti ìbùkún rẹpẹtẹ ẹ̀ńlẹ́mbẹ̀ wọn. Ẹ kú òwúrọ̀ gbogbo èèyàn tó ń gbọ́ wá láti ilé. Mọ̀dàrí ó ti bọ́ sí pàṣẹ. Ẹ kú òwúrọ̀ gbogbo yín o la máa kí. Ẹ mọ̀ kó ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ ẹ kú ojúmọ́ aláyọ̀ níbi gbogbo tí ẹ ti mú ìkànnì sí 89.1 FM. Ẹ wo ìbànújẹ́ ó kéré tóbi kò ní kángun sọ́dọ̀ wa lágbára Ọlọ́run. Gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ wa ti ṣẹlẹ̀ sí ọlá ọjọ́ òní ọlá ọjọ́ ìṣẹ́gun òní Ọlọ́run aláàánú yóò bá wa ṣẹ́gun gbogbo wọn lágbára Ọlọ́run yóò sì tù wọ́n nínú nírírú ẹ̀ mọ́ o lágbára Ọlọ́run gbogbo wọn yìí àfihàn wọn o Ọlọ́run dákun ìbànújẹ́ gbogbo àwọn tí ìbànújẹ́ ń wú tó ń ró wọ̀wọ̀wọ̀ nínú ilé wọn bákun bá wa fìtura sí yóò kọ̀ mí ro gbogbo wọn o. kàn fi ọ sí. kò ń ṣètura tèmi kí ni mo ń ṣe ọ rí. ẹ la lọ. tó o sì ní yóò ní mẹ́nu balẹ̀ o ní jẹ́ ń wí. gbogbo ni wọ́n fi ọ sí gbogbo ẹ̀ ló mọ̀ pé ìtura ló kọ rẹ̀. wọ́n wá tún fi ọ sí bo wọ́n fẹ́ pín ọmọ wọ́ọ̀dù lórí ló pé o. nígbà tí ọ̀hún gbórin táwọn kan pé ìtura ni mo wá ìtura ni mo béèrè. èmi ò gbọ́ rí. bàbá mi lókè bá mi ṣẹ́gun ìnira ìtura ni mo wá o kí ni wọ́n ń ṣe ọ́. wọ́n á sọ di àtẹ́wọ́ wà. ẹ wo ìtura olúwa ọmọ Ọlọ́run ló mọ iye ibi tí wọ́n ti dákọ̀ rẹ̀. orí etí mi wọ́n ń jà tó tẹ̀ rí àbúrọ̀ṣídà yẹ́ndà àti gbogbo wa láti Ṣakíù. wọ́n yé dákọ̀ rẹ̀. àyànfẹ́ ìtura. àyànfẹ́ ìtura
kán mọ́ fàyàn fẹ́ sí kán mọ́ ìtura nìkan ìtura nìkan mo ti ní etí mi ìsinmi mo ń já gbogbo ìgbà ẹ wo ìtura olúwa ọba adédìdí náà ló kọ tèmi ní kò oníṣẹ́ mi gbogbo alágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé kọ́gi tẹ́ máa yín ilé epo ayọ̀ àdéhìnwẹ̀ àwọn èèyàn nínú ilé àní ẹlòmíì ó tún wá mú ìjáàbò tó bá dé yóò wá mú fún kékeré yóò tún wá lẹ̀ mí tí mo are you dangerous ẹ mọ̀ ní earpiece kọ́mọ vibrate mọ́ yín lára ọ̀dà ìfẹ́ náà ni àmọ̀ pé fẹ́ ni ṣùgbọ́n ẹja mọ̀ ṣe tí yóò bá ìlànà ètò ìlera tí a náà mọ̀. ọlọ́run kó ṣàánú ẹlòmíì báyìí wọ́n ti wà ní ṣọ́ọ̀bù wọn báyìí àwọn olóúnjẹ wọ́n ra ayé sókè ní lálálá. tó ti ń dáná láti dájú tó ti ń dáná láti dájú. àjókù wa lágbára ọlọ́run àmì o. á jẹun á mọ̀ yó. ò já wọnú kókó àwọn ará ilé gan torí wọ́n ti ń dúró dè wá. ìwé ìròyìn méjì mo gbé wáde The Nation ń bẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Guardian ó wà ní ọwọ́ ọ̀tọ̀dọ̀ tèmi ní àyín bí wọ́n ti ṣe kọ́ ní í ṣe kà á fún yín o bẹ́ẹ̀ ṣe mọ̀ oho hell ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àná oho hell wàhálà tí ohun ti sùúrùtù ọbẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbọ̀n gbàtà bá wọnú ìròyìn lọ The Guardian ńlọkọ̀ròyìn. ọlọ́run kó mọ̀ ṣàánú sórí ìròyìn ọ̀hún ohun tó fi ara pẹ́ ń bẹ lọ́wọ́ tèmi náà ní àyín o nínú ìwé ìròyìn Punch ni tí wọ́n ti ní wò ìbọn ló dún wò ní àná gẹ́gẹ́ bí ìjà ṣe wáyé láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC àti PDP lórí ìbò sí ìjọba ìbílẹ̀ láwọn ilé ìjọba ìbílẹ̀ kákàkiri tó wáyé tó wà nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n wá ṣe tako Ọlọ́run ṣàánú Ọlọ́run ṣàánú nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch. bó ṣe ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni ó tún ṣe wà ó ní ìpínlẹ̀ Èkó nílẹ̀gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n ní wàhálà tún bẹ́ẹ̀lẹ̀ tó ń ti sùúrùtù ṣùgbọ́n Ọlọ́run ṣeun kó padà di yánkan yánrin. ó ṣe Ọlọ́run ó bójú wọn jẹ́ mo bá wọn kọrin nínú ìwé ìròyìn Punch ni eléyìí wà níbi tí àwọn dókítà nílé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga fásitì University College hospital yìí UCA tó wà nílùú Ìbàdàn tó ti gùn lé ìyanṣẹ́lódì báyìí kọ́lọ́hún kó ṣàánú nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. wọ́n ní àwọn ògúnnágbòǹgbò olóṣèlú ní láwọn apá àríwá alẹ̀ yìí ni wọ́n mọ̀ ti sọ wípé bókùràwọ̀ kan dondo lókè ọ̀run Tinubu ni àwọn tẹ̀lé bọ́bá ti ń di ọdún 2027 látàrí ìkíni látàrí pé LP tí wọ́n sọ wípé ọmọ ilẹ̀ Ìgbò ni àwọn ò gbé àsíá títí àwọn fún o láti díje dupò ààrẹ nínú ọdún 2027 ẹgbọ́. ayọ̀fẹ́ nínú ìwé ìròyìn Vanguard lélẹ̀ wà o. yes baby. tí àwọn èrò ti ń sọ pé tẹ́rí à ń lọkọ̀ lọ́wọ́ mọ́tò ń ṣe àhómọ̀ ti di kíní sọ́ọ́lẹ̀ ni àwọn ń wọ̀ látàrí bí nǹkan ṣe wọ́n gógógó Ọlọ́run it's a danger for something it's a danger for something of the nation ẹ dákun ẹ mọ̀ sọ sí o. nínú ìwé ìròyìn Vanguard mo ti fa eléyìí síta. ẹ wo ní àná ìkan náà ni wọ́n mọ̀ ní ẹnìkan tí wọ́n fi òfin gbé tí ó jẹ́ pé ó ń ṣe àpatẹnujẹ́wọ́ lórí wàhálà àti rògbòdìyàn tó dálẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn lórí Binance ó mọ̀ ní ó ti sọ̀rọ̀ wípé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin kan wọ́n mọ̀ gba owó bọ̀bẹ́ ní ọwọ́ ọ̀hún léyìí tí ó pọ̀ gan èlò bó ló ṣe jẹ́ ẹgbọ̀n gbàtàbà wò nínú ìròyìn lọ. nínú ìwé ìròyìn Vanguard náà ní ilé wà níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ẹ̀wò àti ìfẹ́nikẹ́ni ní tíkẹ́ẹ̀tì ipò sí ipò ààrẹ fún ti ọdún èyí tó ń bọ̀ ọdún 2027 wọ́n ní ẹ̀wò àwọ̀ tí ìfẹ́nikẹ́ni ní tíkẹ́ẹ̀tì ògbógbò ẹ̀yìn Ìgbò tẹ́ ń sọ pé ibẹ̀ ni ìbò ti wá ibẹ̀ làrí ó ti wá irọ́ ni ẹ̀mọ̀tara àti ìfẹ́nikẹ́ni ní tíkẹ́ẹ̀tì nínú ìwé ìròyìn Vanguard mo ti fà á síta. àwọn àgbààgbà ní ilẹ̀ Ìgbò Ọ̀hánèzè ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa dáwọ́ ìbánikẹ́dùn sí ẹni rere tí ó lọ bàbá àgbàlagbà Adébánjọ lẹ́ni tí ó jẹ́ Ọlọ́run nípè wọ́n ní wọ́n ti dáwọ́ ìbánikẹ́dùn sí bàbá ò pẹ̀lú wa ní ilẹ̀ Yorùbá The Nation ńlọ́kọ̀ròyìn. nínú ìwé ìròyìn Vanguard náà ní eléyìí wà o níbi tí ẹni tí í ṣe Honourable Martins tí ó ti ń sọ̀rọ̀ ó ní Fubara wo yéé máa da àwọn èèyàn láàmú yéé
máa dá pàṣípààrọ̀ ọkàn fún àwọn èèyàn kí ló ń ṣe ọ́ rí ó ti à ń sàwọn èèyàn síbòsíbò ó ń dà wọ́n kí ààyè mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn ẹni tí ṣe alukoro sí ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú òun ló sọ eléyìí fún ẹni tí ṣe Honourable Martins ó ní wò ó ṣọ́ ara rẹ̀ Fubara nínú ìwé ìròyìn Vanguard mo ti fà síta. ìtura o ìtura bọ́ẹ̀ bá wọ bèrè síà àbí èèwọ̀ pátá gẹ́gẹ́ bí obìnrin mọ́dé ìpínlẹ̀ ti Anambra o bọ́ ọba ilé débẹ̀ ó ṣeéṣe kí wọ́n fi òfin gbé ọ torí wọ́n ti sọ ó ti di èèwọ̀ ní ìpínlẹ̀ Anambra láti fún obìnrin láti mọ̀ wọ bèrè síà àbí wọ pátá ẹ gbọ́n gbà tá a bá wọnú ìròyìn The Nation lọ́kọ́. ó ti yé mi. The Nation lọ́kọ́. bèrè 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 bèrè. bọ́n ṣe kọ́ nù. bèrè bèrè bèrè. nínú ìwé ìròyìn Punch ni eléyìí wà níbi tí Àtíkù tó ti bẹnu àtẹ́lu ìwà tí àwọn DSS àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n hù sí ẹni tí ó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n ti ní wò eléyìí tẹ́ ṣe sí ìhun ẹ̀wò ìwádìí yẹ kó wà lórí ẹ̀ Àtíkù ló sọ̀rọ̀ yìí léde nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ẹ̀ síta. àti yí àtàwọn míì ni ẹ mọ̀ gbọ́ngbà tí a bá wọnú kùnkùndùn ìròyìn lọ ká mọ̀ wulẹ̀ da ẹnu dúró kí a bá lọ lóníṣẹ́rẹ́ wẹ̀rẹ̀ ìjọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí ẹ mẹ́wàá gbòòrò. wọlé jọ ìṣọ́mẹ̀. o lè bá mi sọ̀rọ̀ tì inú ìwé ìròyìn The Guardian ni mo ti mú ìròyìn tọ̀dọ̀ tèmi fún àárọ̀ yìí tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi tí wọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn wàhálà tí ó bẹ́lẹ̀ ní àná léyìí tí gómìnà Adeleke ti kọ́kọ́ sọ dájú pé tí ó ti pè sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu pé kí wọ́n dákun o kí wọ́n sọ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn pàápàá jùlọ ẹni tí í ṣe alábàtàn wọn títún ṣe mínísítà fún ètò ọrọ̀ ajé orí omi iyùn Gbóyèga Oyètọ́lá lẹ́ni tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí ó ti ṣe jẹ́ wípé àwọn ọ̀rọ̀ kan tí ó ń jà rìnrìn lẹ̀ lórí wọ́n dìbò wọ́n dìbò lórí àwọn alága ìjọba àbílẹ̀ wọ́n ní wàhálà ó padà ṣẹlẹ̀ ní àná o ẹ wá gbọ́ ní kíkún ní àná níbi tí wọ́n ní wàhálà ti padà ṣẹlẹ̀ ní àwọn ìjọba àbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ bí ó ti ṣe jẹ́ wípé lápá ti àwọn ní agbègbè Òṣogbo láwọn ìjọba àbílẹ̀ tí ń bẹ́ẹ̀ ní Iléṣà ní àwọn ibìkan tó tún jẹ́ ìlú ti Gbóyèga Oyètọ́lá gangan wọ́n ní wàhálà tó ń tí rògbòdìyàn mọ̀ ṣẹlẹ̀ tí àwọn èèyàn tí wọ́n sì jẹ́ Ọlọ́run nípè nínú ìròyìn wọn wọ́n ní ẹnìkan tí ó jẹ́ alága tí wọ́n dìbò yàn ní abẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní ìgbà náà nígbà tí gómìnà Oyètọ́lá ti ń bẹ ní oróyè wọ́n ní ẹni gangan ló mọ̀ jẹ́ Ọlọ́run nípè ṣáájú ni wọ́n ní gómìnà Oyètọ́lá lẹ́yìn tí ó pàdánù tó fìdí jẹlẹ̀ ká nínú ìdìbò sí ipò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà náà ó ní ó jẹ́ wípé kò tí ẹ̀ ṣe ìdìbò kankan sí ìjọba àbílẹ̀ fódìdí ọdún mẹ́rin tó ṣe ọ̀yà kọ́ wá ṣe ìdìbò gómìnà ó kù ìdìbò gómìnà tó wọ́n dìbò gómìnà tán ó fìdí rẹmi ńgbà ó fìdí rẹmi tán lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé kóun ṣe ìdìbò sí ipò gómìnà nígbà tó mọ̀ pé òun ti ń kú lóróyè gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní eléyìí gangan ló ti mú ọ̀rọ̀ pé a ti ń fura sí pé kí ni tó fẹ́ ṣe nígbà tí ayé dìbò tán tí wọ́n sọ fún ọ pé ọ̀yá máa lọlé àfẹ́ ọmọ ní òróyè gẹ́gẹ́ bí gómìnà wa ìgbà gangan ló tó wá rí bíi pé ọlẹ́tọ̀ o kí o ṣe ètò ìdìbò sí ipò gómìnà léyìí tí ó ti ṣe àfihàn pé ó ní bàyòbáyónú ṣùgbọ́n kí ni gómìnà Adémọ́lá Adélékè kí ná goróyè fún ní abágbalẹ̀ ẹjọ́ lọ wípé eléyìí kò tọ̀nà kò sì tọ́ kankan ni wọ́n bá ní wọ́n ti ilé ẹjọ́ gíga tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti wọ́gi lé ìlànà wọ́n tún gba ilé ẹjọ́ kọ̀tẹ́nilọ́rùn lọ yíwọ̀n ẹgbẹ́ òṣèlú APC nígbà tó dé ilé ẹjọ́ kọ̀tẹ́nilọ́rùn wọ́n ní ẹgbẹ́ òṣèlú APP tó ń ti ẹgbẹ́ òṣèlú PDP àwọn méjèèjì ni wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́ nígbà tí wọ́n pe àwọn méjèèjì lẹ́jọ́ ni wọ́n bá wọ́gi lé ti àwọn ẹ̀sùn ti ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n ti APP tí ó sọ pé wọ́n ò gbọ́dọ̀
sọ pé àwọn tí wọ́n dìbò yan gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ pé kí wọ́n dúró mbẹ̀ ṣùgbọ́n kọ̀pẹ́ kò jìnnà bí wọ́n ṣe wọ́gi lẹ́nu wípé ó yá gbogbo àwọn tí wọ́n ní wọ́n dìbò ẹlẹ́sìn rìn fún ó yá kí wọ́n lọ lé kí wọ́n lọ mọ́ rọkúnlé kò sí nítọ́jọ́ wípé kí Dẹ́mọ́lá Adélékè yìí ò gómìnà kí àwọn bẹ̀rẹ̀ sí ní máa gba ìṣèjọba kí wọ́n sì rí pé àwọn ṣe ètò tó ń ti ààtò àti ìlànà láti rí pé wọ́n ṣe ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ní àná nígbà tí wọ́n ní àwọn kan tí wọ́n sọ pé àwọn ni wọ́n dìbò yàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC pé àwọn gba gbogbo ìjọba ìbílẹ̀ gbogbo káńsù àwọn gba bẹ̀ lọ tí àwọn sì gba ìjọba ọ̀rọ̀ yìí ni bá a ṣe ẹ mọ̀ pé bá a ṣe ń yọ kínní kan ṣe ńlá ìjọ gbọ́ ó ní gómìnà Bọ́lá Adélékè ní wọ́n ti gbọ́ bí wọ́n ṣe pe ìpè sí ìtanù ìtẹ̀bẹ́yìn ọ̀gbàgbé ẹ̀sìn ìrántí dáadáa wípé àká nínú ìwé ìròyìn ní àná ńgbà tí nínú àtẹ̀jáde tí gómìnà Adébọ́lá Adélékè tí wọ́n fi léde ní ọjọ́ Sunday ìyún àyà àjẹta wípé ẹ wo àwọn ti kẹ́fín pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ léyìí tó sì jẹ́ wípé ẹni tí ó ń gbé gbogbo wàhálà yìí gbókòó lẹ́yìn mínísítà fún ètò ọrọ̀ ajé orí omi ìyún Gbóyèga Oyètọ́lá ló ń ṣe ló tó sì ń pàṣẹ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe tó ń lo agbára pé torí òun jẹ́ alábàtàn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní eléyìí kò tọ̀nà lábẹ́ ìṣèjọba wa ṣùgbọ́n lánàá yìí nígbà tí wàhálà yìí ṣẹlẹ̀ wọ́n ní àwọn èèyàn wọ́n mọ̀ sọ ẹ̀mí wọn nù ní ìjọba ìbílẹ̀ ti Ìrèwọlé wọ́n ní àwọn èèyàn sọ ẹ̀mí wọn nù pàápàá jùlọ ẹni tí ó jẹ́ wípé òun gangan ni adíje dupò sí ipò alága ní abẹ́sẹ̀ ẹgbẹ́ òṣèlú APC yún ọ̀gbẹ́ni Adérẹ̀mí Abbas wọ́n ní ọmọ sọ ẹ̀mí rẹ̀ nù ohun ti àwọn èèyàn mẹ́fà míì bẹ́ẹ̀ ni àwọn ti ẹgbẹ́ òṣèlú PDP náà wọ́n ní àwọn náà wọ́n mọ̀ sọ ẹ̀mí wọn nù gangan mọ̀ ní tó jẹ́ pé àwọn wàhálà tó ń ti rògbòdìyàn tó ṣẹlẹ̀ yìí bọ́ọ̀lù ọ̀yà mi ó ní wàhálà yìí wọ́n ní àwọn agbègbè Ìrágbìjí níyìn tó jẹ́ ti ìjọba àbílẹ̀ ti ẹni tí ṣe gómìnà nígbà kan rí wọ́n ní wàhálà ṣẹlẹ̀ ńbẹ̀ o borí pé local government náà ó ṣe ẹ wo wàhálà tó ń tí rògbòdìyàn ọ̀pọ̀ gan ṣùgbọ́n torí àsìkò ẹ jẹ́ kẹ́mi ṣẹnu ń déédéé síbí ń bẹ̀ mẹ́ẹ̀ bá fẹ́ ń balance ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún ti àárò ní. ọ̀sẹ̀nu rẹ̀ ń déédéé síbí ó ṣe ní déédéé spoon nínú ìwé ìròyìn Punch ní eléyìí wà níbi tí àwọn dókítà nílé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn tí wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì látàrí iná ọba tó ń ṣe mọ̀nàmọ́ná ní ilé ìwòsàn wọn àwọn ọmọ ẹgbẹ́ àwọn olùgbé dókítà nílé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga fásitì tí ó wà nílùú Ìbàdàn ni ó ti jẹ́ wípé wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì ìbẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àwọn àjọ yìí dókítà Usman Adédèjì ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn oníròyìn nílùú Ìbàdàn tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ṣe rí ìyanṣẹ́lódì tí àwọn gúnlẹ̀ yìí òun ló wáyé látàrí iná ọba èyí tó ṣe ségesège ní ilé ìgbé tí àwọn dókítà yìí ń gbé nínú ọgbà náà níbi tí ó ti bá àwọn àjọ oníròyìn sọ̀rọ̀ ni ó ti sọ wípé ṣe rí àwọn àjọ amúnáwá nílùú Ìbàdàn àwọn ló ti jẹ́ pé ní ọjọ́rú ẹ̀yìn ní ọ̀sẹ̀ tó lọ gan-an lẹ́yìn 100 ọjọ́ ni wọ́n padà wá so iná yẹn padà ní ọgbà ọ̀hún nígbà tí àwọn ẹgbẹ́ yìí sọ̀rọ̀ wọ́n ní ṣe rí àwọn fún wọn di aago 4 ọjọ́ ajé àná pé tí wọn ò bá wá ṣe gbogbo náà ń padà pátápátá àwọn sì gùnlé ìyanṣẹ́lódì nígbà tí Adédèjì ẹni tí ṣe akọ̀wé ọ̀hún tó ń sọ̀rọ̀ ó ní lóòótọ́ wọ́n ṣe iná ọ̀hún ó ní ṣùgbọ́n gbà tí wọ́n ṣe iná náà àwọn apá abẹ kan wọ́n rúlé apá kan dà kan sí ni wọn ò ṣe gbogbo ẹ̀ káàkiri inú ọgbà ibi tí àwọn tí ó jẹ́ dókítà yìí ń gbé ó ní ẹ wò ó wọ́n wá fi àwọn apá kan sínú òkùnkùn àwọn apá kan wọ́n wà nínú ìmọ́lẹ̀ oníṣẹ́ni gẹ́gẹ́ bá ti sọ síwájú wípé àákùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke àfi tí wọ́n bá tó ṣe gbogbo iná yìí áwù kí ló dé tí amọ̀gbénú òkùnkùn ẹ tí wọ́n wá ṣe àfúyín ní lẹ́yìn 100 ọjọ́ ẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà wá ẹ wá ṣe iná ẹ wá ṣe apá kan ẹ wá dàkan sí no ò lè rí bẹ́ẹ̀ àwọn kan ò lè dáná káwọn kan má lò náà bá o
ẹ wò ó fún di eléyìí gbogbo wa báyìí lágùnlé ìyanṣẹ́lódì nígbà tó sọ̀rọ̀ lónìí àwọn gbóríyìn fún gbogbo àwọn ìgbìmọ̀lé ìwòsàn UCH yìí ó ní látàrí ìpàdé sí ìpàdé tó sì jẹ́ wípé gbogbo wọn báyìí làwọn fi ń dá wọn lójú pé gbogbo ibi tó mẹ́hẹ̀ báyìí ni àtúntò yóò bá o Adédèjì ló wá fi ń ṣe ló ń sọ ọ̀rọ̀ ìdánilójú fún àwọn ọmọ ẹgbẹ́ yìí ó ní ṣe rí gbogbo àwọn nǹkan tí à ń jà fún yìí ẹ rí i pé gbogbo ẹ̀ pátá báyìí ni wọ́n ṣe àmúlò rẹ̀ ní fún ìgbẹ́yìngbádùn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ó ní fún di eléyìí a ti gùnlé ìyanṣẹ́lódì torí a ti fún wọn di aago 4 gẹ́gẹ́ ní ọ̀sán ìyún ní ọjọ́ ajé Monday ni àwọn ti fún wọn dà tó sì jẹ́ pé wọ́n kùnà láti ṣe gbogbo iná yìí wọ́n ṣe àwọn apá kan wọ́n ṣe àwọn apá kan fún díẹ̀ yìí àwa òṣìṣẹ́ ilé ìwòsàn UCH àwọn olùgbé dókítà ní ilé ìwòsàn ọ̀hún báyìí àwa ti gùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke látàrí iná ọba èyí tí ò dúró déédéé nínú ọgbà náà bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ni mo wà báyìí ní ìpínlẹ̀ Èkó sì ni mo ti mú eléyìí ní àná wọ́n ní ní ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó wàhálà tó ń ti sùúrùtù kò bá mọ̀ ṣẹlẹ̀ ọpẹ́lọpẹ́ Ọlọ́run why how bí ó ṣe lọ rèé ẹ̀gbọ́n lẹ́kùn kẹ́kẹ́ bí nínú ìwé ìròyìn The Nation bí wọ́n ti ṣe kọ́ ó ní àwa ṣe ń kà ó bí wọ́n ti ṣe sọ ni wípé ní àná gangan ni àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ ààbò abẹ́nú iyùn DSS wọ́n ní wọ́n mọ̀ yabo ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó ní àná mọ̀ ni bí wọ́n ti ṣe yabo ní nǹkan aago ní nǹkan òwúrọ̀ kùtùkùtù ni wọ́n ti dé bí wọ́n ti ṣe dé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ti ilé kí lórúkọ ẹ̀ pa àwọn ọ́fíìsì bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní mọ̀ gbé tìǹú wọ́n ti ìyún ọ́fíìsì tó jẹ́ ti abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó ìyún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé òun Mojísọ́lá Miranda wọ́n ní bọ́ ṣe ti pa bẹ́ẹ̀ ni wọ́n ti ẹni tí jẹ́ dẹ́pútì rẹ̀ ìyún igbákejì wọ́n ti ọ́fíìsì tiẹ̀ náà pa wọ́n ti kíláàkì ìyún ẹni tí ṣe akàwé ilé wọ́n ti ìyún náà wọ́n ti pa kí ló dé kí ló happen kí ló fẹ́ ṣẹlẹ̀ kẹ́ ṣùgbọ́n ẹni tí ṣe spíkà yìí yún abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin náà kéde ní àkókò náà nígbà tí ó dé ní nǹkan aago 11 òwúrọ̀ ó tiẹ̀ ti gbọ́ ipe wàhálà mọ̀ ń ṣẹlẹ̀ o your excellency o báyìí kàṣà báyìí káwòdì o ipe wọ́n mọ̀ ya bò wá ṣùgbọ́n àwa ò ya bò wọ́n a ní sùúrù à ń tẹ̀lé ìlànà òfin bí ó ti ṣe ń dé báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kó bẹ́rẹ́ fún àwa lẹ́yìn rẹ̀ bí ìgbà ẹ̀kẹ́tì fọwọ́ tilé bẹ́ẹ̀ ni làǹtí ọ̀ lẹ́yìn Miranda máa bá tẹ̀rẹ̀ lọ Miranda máa bá tẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ mọ̀ ń dá wa lọ́rùn o Miranda máa bá tẹ̀rẹ̀ lọ àmì o àmì ó ní ìròyìn yẹn bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jókòó ní ilé ni ó bá di pé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ wo kí gbogbo èèyàn gbọ́ kí ekulé ọgbọ́ kó sọ fún toko kí àdán gbọ́ kóró fóòbẹ̀ nígbà tí Honourable Ọládípò Àjọmàlè lẹ́ni tí ṣojú Òṣòdì Ìsọlọ̀ constituency 2 wọ́n ní ohun gangan ni ó léwájú àbá kan wípé ó dàbí pé wọ́n jẹ́ kí ayé ọmọ wípé lóòótọ́ òun la ní ìgbọ́kànlé lórí adarí wa iyún Miranda wípé àwa o gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó àjẹ́ wọn mọ̀ lọ́ba ń kà á sí etí ilé wípé ọ̀dà kí gbogbo èèyàn mọ̀ ọ̀yà ìwọ tó o bá tẹ̀lé wa tó fọwọ́ sí pé kí Mojísọ́lá Miranda kí ó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó yìí ọ̀yà ṣe háì gbogbo lé ní háì ọwà ìwọ tó o bá ta kó ṣe ní wọ́n ní kọ̀ wá ìnókọ̀ ó ní ọ̀rọ̀ yẹn bá dé kí ni ó léwájú fún ni ọ̀yà ta ni ó kejì àbá Gbọ́láhàn Ògúnlẹ̀yẹ lẹ́ni tí ń ṣojú láti Ìkòròdú constituency 1 òun náà ni ọ̀yà mo lékè mo ṣe kejì àbáwọn ká máa bá ìjókòó lọ ṣáájú ni wọ́n ní àwọn tí ọjẹ́ DSS yìí tó ń ti task force ni wọ́n kọ́kọ́ ni wọ́n léwájú tí wọ́n ti gògò sí gbogbo agbègbè wọn ṣùgbọ́n
lórí kíni lórí ọ̀rọ̀ wo lórí pé bí wọ́n ti ṣe yọ ẹni tí ṣe abẹnugan fún ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n yọ lóróyè nígbà tí ó wà ní ìrìn àjò iyùn Mudashiru Ọbaṣá tí wọ́n ní wàhálà ọ̀hún tó wá bẹ̀rẹ̀ sí ní bẹ́lẹ̀ ní ọjọ́ 13 oṣù kìíní ọdún tí a wà yìí gangan ni wọ́n ti yọ lóróyè ṣùgbọ́n ó ti gba ilé ẹjọ́ lọ ńgbọ̀n wá ti gba ilé ẹjọ́ lọ kí wàá ní wàhálà ṣùgbọ́n DSS ti sọ̀rọ̀ wọ́n pe àwọn ni o òun làwọn ṣe wá bí wọn ò bá pa wọn àwọn ò ní wà pé látàrí pé wọ́n ní wàhálà kan ó fẹ́ ṣẹlẹ̀ ni àwọn ṣe wá o láti wá gbé ibẹ̀ òun ti pa kì í ṣe pé àwọn fẹ́ wá dá wàhálà lẹ́ o ìyí tí wọn ò bá pè á sí àwọn ìdásí ó ní DSS sọ ìròyìn ẹ̀gùn ẹ̀ lọ mú balance ẹ̀ nínú ìwé ìròyìn The Nation tó jáde fún tààrọ̀ ní. nínú ìwé ìròyìn Punch ní eléyìí wà níbi tí iná ti mú ìyá kan àti àwọn ọmọ méjì ní ìpínlẹ̀ Ondo iná ló máa ṣẹyọ pẹ̀lú ìyá kan àti àwọn ọmọ rẹ̀ méjì ní alẹ́ ọjọ́ àìkú ní àdúgbò Rainbow ní onípakala ní oríta onípakala gangan ní ọ̀nà Adéyẹmí ní ìlú Ondo ìpínlẹ̀ Ondo níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ́yọ ní ọjọ́ ọ̀hún nígbà tí àwọn oníròyìn wa ń jábọ̀ tí wọ́n sì ń jẹ́ kó yé wa pé ṣẹ́rí iná ọ̀hún ló ṣẹ́yọ tó sì jẹ́ pé ó jó fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ní agbègbè náà ni wọ́n sọ wípé ìyá kan tó jẹ́ oníṣòwò àti àwọn ọmọ rẹ̀ méjì tí orúkọ kan jẹ́ Bùkọ́lá àti Ìfẹ́ àwọn ọmọ ọdún 16 àti ọmọ ọdún 11 ló jẹ́ wípé àwọn ọmọ náà máa wà nínú ilé náà nígbà tí iná náà ń jó tó ń jó ròyìnròyìn nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ń sọ̀rọ̀ ìyáàfin Fúnmiláyọ̀ Ọdúnlámì ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lónìí ṣẹ́rí lóòótọ́ iná ọ̀hún ṣẹ́yọ ní àdúgbò náà tó sì jẹ́ wípé nínú ilé tí àwọn ọmọ yìí wà tìyá yìí ní iná ọ̀hún ló mà ti ṣẹ́yọ nígbà tí iná ọ̀hún sì ṣẹ́yọ ẹ wò ó mú ẹ̀mí ìyá àti àwọn ọmọ méjì tó wà lọ́dọ̀ ìyá yìí lọ o nígbà tí àwọn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó ń sọ̀rọ̀ ó ní ṣẹ́rí ìdí iná ọ̀hún gan báyìí ni ò tí ì di mímọ̀ fún ẹnikẹ́ni bí iná ọ̀hún ṣe súyẹ o pé ẹ wò ó ṣùgbọ́n ẹ̀mí èèyàn mẹ́ta báyìí ló bá ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún ló bá lọ nínú ìkọlù iná èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo ni ó sọ pé kínní yìí ni ó ti wáyé nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tó wá ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún oníṣẹ́ rí òkú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí tí ó sì sọ wípé ṣẹ́rí bó bá ṣe ń lọ o ihun tí ó fa iná ọ̀hún gangan báyìí òun ni amòfin ṣe tí ìgbọ́yìn ṣe mọ̀ pé ohun tí wọ́n bá kọ àwa ò lè kà á ohun tí wọ́n bá kọ báyìí òun ni àwa ó kà sí ilé tí ò bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Guardian ó ní eléyìí wà ó níbi tí wọ́n ti ń sọ wípé bókùrà àwọn kọ́ńdóńdó lókè ọ̀run Tinubu ní àwọn tẹ̀lé bó bá ti ń di ọdún 2027 sí ipò ààrẹ ẹ̀wà gbọ̀ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ògúnnágbòǹgbò olóṣèlú láti àríwá alẹ̀ yìí ni wọ́n mọ̀ ti ń sọ ọ́ wípé bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀yin LP ilẹ̀ Ìgbò ńlẹ̀ yóò ti mú ọmọ tí ọmọ díje fún ààrẹ ní inú ẹgbẹ́ tiyín àwáńtíà Tinubu ńlá wa tẹ̀lé ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ. ọ̀rọ̀ yìí ló jáde látàrí àhesọ ọ̀rọ̀ kan léyìí tí wọ́n sọ wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè yìí láàrin ọdún 2015 sí ọdún 2017 ní orílẹ̀-èdè yìí iyùn ọ̀mọ̀wé Babachir Lawal bí ó ti ṣe sọ ọ̀rọ̀ kan tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé òun ò rò pé ààrẹ ó lè wọlé o tí ó bá ti ń di ọdún 2027 pé kò dájú pé àwọn olóṣèlú àbí àwọn aráàlú láti àríwá pé wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu nígbà tí ó ń sọ̀rọ̀ wípé gbogbo kínní yìí ni kò fojú hàn bíi pé Tinubu ó lè wọlé lẹ́ẹ̀kan sí kí ni Babachir Lawal kí ló sọ̀rọ̀ fún ni kè sọ́tán mínísítà fún ètò ààbò abẹ́nú iyùn ọ̀mọ̀wé Bello Muhammed Matawale ó ní ọwọ́ sọ̀rọ̀ pé mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ dàrú àsọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ipe kíni ó sì sọ pé ààrẹ Tinubu ò lè wọlé ní ọdún 2027 bóyá lọ́mọ tí èdè 2031 ààrẹ wà lóróyè ni nígbà tí ó ń sọ̀rọ̀ wípé pé ṣé ààrẹ ọ̀dà ni
sẹ́yìn náà ò rí àwọn iṣẹ́ jàǹkànjàǹkàn àwọn iṣẹ́ jàǹkànjàǹkàn tí bàbá ń ṣe àti àwọn ìlànà tí wọ́n ń gbà ṣe ètò ìṣèjọba wọn wípé gbogbo ẹ̀ ń ló ti fojú hàn wípé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu káàtó gẹ́gẹ́ bí ààrẹ tí ó sì mọ̀ ti ń ṣe nígbà tí ó ń sọ̀rọ̀ tako tí àwọn olóṣèlú kan tí wọ́n ń sọ pàápàá jùlọ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna ìyún Malam Nasir El-Rufai bí ó ti ṣe sọ wípé òun ò kọ̀ dájú ò wípé ààrẹ Tinubu yóò wọlé bọ́ba ti ń di 2027 torí pé agbègbè àwọn kò dájú pé wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu ìyún agbègbè ti àwọn àwọn Haúsá ní àríwá wọn ipe kò dájú ò pé wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu ṣùgbọ́n mínísítà fún ètò abẹ́nú lórí ọ̀rọ̀ ààbò Bello Matawalle òní ó sọ pé kí ni Tinubu wọlé mọ̀nàkà tó bá ti ń di ọdún 2027 ìrántẹ́ nílé ìwòtán ni tí èdè 2031 ààrẹ wà ń bẹ̀ ẹ lọ mú balance ẹ̀ nínú ìwé ìròyìn The Guardian. ẹ jẹ́ ká dé ojúde ọjà àti ìpolówó tí a bá padà dé a máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. àti ìkéde pàtàkì yìí aya àti àwọn ọmọ olóògbé Thomas Adélàní Ọlábíyí kí gbogbo ẹgbẹ́ ìgbẹ̀yàdùn assembly gbogbo ẹgbẹ́ Fortunate Club gbogbo ọmọ àti ẹbí ilé òpókòlégbò ilé ọ̀tún ilé àfìjà ní ìlàjòkè ilé àárín àgò ẹgbẹ́ àwọn olùkọ́ fẹ̀yìntì àti gbogbo ẹgbẹ́ landlord association tó wà ní agbègbè ìlú péjú àwọn afẹ́nifẹ́re gbogbo ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ àti ará tí ó péjú síbi ètò ìsìnkú bàbá wa olóògbé Pa Thomas Adélàní Ọlábíyí eléyìí tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tí a wà yìí wọ́n dúpẹ́ fún ìfẹ́ tí wọ́n fi hàn àti ìfẹ́ tí gbogbo àwọn ènìyàn tí wọ́n fi hàn sí wọn wọ́n sì gbàdúrà wípé Ọlọ́run yóò san gbogbo wọn lẹ́san rere olùkéde àwọn ọmọ àti aya fún gbogbo ẹbí wọn ní lágbára Ọlọ́run gbogbo wa báyìí ní a rí nǹkan rẹ̀ bára wa ṣe ò tó sì jẹ́ wípé ìbànújẹ́ ó tóbi ó kéré báyìí kò ní kángun sọ́dọ̀ wa ni o gbogbo wa láti dàgbà tá a tọ́ tá a pẹ́ pẹ́pẹ́pẹ́ lókè pẹ́. ọmọ òkè o. òkè lọ́wọ́ òkè téńté. ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè ò jákèjádò gbogbo àgbáńlá ayé pátá ló ń ké sí gbogbo èèyàn pé kí wọ́n wá ní pàtàkì jù gbogbo ọ̀dọ́ tó fẹ́ lu tó fẹ́ là tó fẹ́ rí bí báwọ̀ láyé tó fẹ́ kórè rè ó kànkè nípasẹ̀ ìgbìmọ̀ tó rí sọ̀rọ̀ ajé àti ìdáṣẹ́ sílẹ̀ òkè ò economic and industrial committee nípè fi ń dún síbi ètò àpérò ńlá tí wọ́n gbé kalẹ̀ fún gbogbo ará ilé gbogbo ará oko lábẹ́ àkòrí ìlanilọ́yẹ̀ fún dàgbàsókè ìdáṣẹ́ sílẹ̀ àtọrọ̀ ajé òkè ò creating awareness for industrial and economic development of òkè ò ní sátidé lẹ́tọ̀ ọjọ́ kejìlélógún oṣù kejì 22/2/2025 aago 10 tààrọ̀ ní gbọ̀ngàn òkè ò ìka tó tọ́ símú la fi remú o olùsọ̀rọ̀ pàtàkì tó máa bá wa sọ̀rọ̀ ní Professor Jacob Abayemi ọ̀jìnì ọ̀jọ̀gbọ́n láti yunifásitì tìbàdàn olùsọ̀rọ̀ pàtàkì míì ní ẹnjìnìà Kọ́láwọlé Adéníjì aláṣẹ oko níjì Chief Executive Officer níjì farms ìlérò àtúnretí olùsọ̀rọ̀ láti iléeṣẹ́ Friesland Campina Wanco Nigeria Limited BOI Back of Industry wọn ò ní gbẹ̀yìn iléeṣẹ́ ìfowópamọ́ tó rí sí ìdáṣẹ́sílẹ̀ bá a ṣe lè rówó ṣiṣẹ́ gidi tá a fẹ́ ṣe níbi ètò yìí bákan náà ẹ̀wẹ̀ a ó ṣàfihàn àwọn iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọ̀nà táwọn ẹni wá ń ṣe tó wúlò tó yáàyè àwọn iṣẹ́ bíi kọ́lọ́bọ̀ orí èrò ọṣẹ dúdú ọṣẹ ń hó ìkòkò àmọ̀ ìsásùn àtòhun ìdáná alámọ̀ tó jẹ́ nǹkan tiwantiwa pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wà ní pàtàkì àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ ìlú àtèrò tí ń bẹ lókè o ẹ̀rọ tí a má gbàgbé o sátidé 22/2/2025 láago 10 tààrọ̀ ní gbọ̀ngàn ìlú wa lókè o onígbọ̀wọ́ òkè o economic and industrial committee lábẹ́ àbúradà ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè o. ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹnu ẹgbẹ́ polówó yín wá sí iléeṣẹ́ SIP 89.1 FM
ẹ jẹ́ ká bá yín bọ ẹnu ajé lù ṣe rí gbogbo àwọn ẹni wa tẹ máa ń pé àyànfẹ́ ẹnu rẹ̀ yún tó wọ́n fi ń ṣe kí ẹ mọ̀jọ́ jẹ́nu wa lásán nìkan lẹ́fẹ̀ẹ́ràn ẹgbẹ́ ìpolówó yín wá sílé iṣẹ́ SIP 89.1 FM so tí ẹ máa ń sọ̀rọ̀ ẹnu yín mú ẹnu wa mú ẹnu tó mú àdéjà bá yín bù lọ́jà yín kẹ́ wá rí i pé honestly kò má kéré àwagun ò kéré nínú ayé nínú ìwé ìròyìn Vanguard ni eléyìí wà níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n ti fohùn léde wípé ṣẹ́rí àwọn òpínyàmọ́ pé ẹnìkan ní ó di ààrẹ o láti àwọn apá ilẹ̀ Ìgbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn adarí ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wípé kò tí ì sí tíkẹ́ẹ̀tì kankan fún ẹnìkan láti apá South West bóyá lórí ọ̀rọ̀ wípé òun ni yóò di ààrẹ o àbóhùn kọ ẹni tí í ṣe akọ̀wé àgbà fún àwọn ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Obiora Ifo ló sọ eléyìí jáde nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Ajé nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ni ó sọ wípé ṣé rí ìròyìn kan tó ti ń jà ràn yìí pé ní ọdún 2027 àwọn apá ilẹ̀ Ìgbòyún South East yìí ló ti já wípé wọ́n ti pìyàmọ́ wípé wọ́n fún ní tíkẹ́ẹ̀tì sí ipò ààrẹ o ó ní rárá o àwọn òpínyàmọ́ pé nìkan ni ó ṣe o nígbà tí ẹni tí í ṣe akọ̀wé àgbà yìí tí ó sọ̀rọ̀ ó ní iṣẹ́ rí eléyìí àwọ̀ ò sí fún pé ẹ̀ka kan o gbogbo ènìyàn báyìí la wà fún. Ifo ló ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan tí ẹni tí í ṣe alága ẹgbẹ́ ọ̀hún tí ó sọ èyún àbúré níbi tí ó ní ṣé rí ọ̀rọ̀ tí àbúré sọ ní ọjọ́ Ajé ní ọjọ́ àìkú tí ó pè ní 2027 pé àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party yìí pé wọ́n wà fún àwọn Ìdìgbò fún ààrẹ oníṣẹ́rí ọ̀rọ̀ tí àbúré sọ yìí kò ṣe pé bóyá àbúré mọ̀ ń sọ ní ìsọ pé àwọn ilẹ̀ Ìgbò àwọn gan-an ni wọ́n ṣe ààrẹ ní ọdún 2027 o. Ifo ló sọ wípé ṣẹ́rí ọ̀rọ̀ tí ẹni tí ṣe alága àpapọ̀ tí ó sọ yìí inú gbé ọkàn gba àwọn ilẹ̀ Ìgbò ní ìmọ̀ràn ni o gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wípé tí wọ́n bá lè kó ara wọn jọ gẹ́gẹ́ bí ọmọ Ìgbò tí ó sì jẹ́ wípé wọ́n lè ṣe àwọn àṣeyọrí kan nípa jíjẹ́ ààrẹ fún ti ọdún 2027 ó ní ìyún ní pé wọ́n sọ fún wọn pé kí wọ́n tún ṣera wọn ní òṣùṣù ọwọ̀ lẹ́ẹ̀kan sí o wípé kí gbogbo wọn kí wọ́n sì dé ibi tó bá yẹ kí wọ́n dé kí wọ́n kó ara wọn jọ nígbà tí ó sọ̀rọ̀ wípé àbúré yìí ló mà jẹ́ pé ó máa ń sọ̀rọ̀ láti lè rí dájú wípé àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party yìí àwọn náà jẹ́ wọ́n jẹ́ àwọn ẹgbẹ́ tí ó jẹ́ pé ó ń fún àwọn Ìdìgbò ní ìmísí nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹni tí í ṣe àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party yìí ni wọ́n wá ní ṣé rí ẹgbẹ́ òṣèlú Labour Party ló mà ní àwọn olólùfẹ́ jù ní orílẹ̀-èdè yìí ó ní ẹ wò ó ní ṣé rí ìwàhálà tó wà ní pé kò sí pé a wà fún àwọn ẹ̀ka kan ó ní tẹ́ bá rántí tẹ́ gbàgbé nínú ìbò sí ipò ààrẹ ní ọdún 2023 ó ní ẹgbẹ́ ọ̀hún ló jẹ́ pé wọ́n mọ̀ jáwé olúborí ní àwọn apá àríwá orílẹ̀-èdè yìí káàkiri ó ní àwọn tí wọ́n ní àwọn èèyàn tó dìbò fún wọn jù ó ní síbẹ̀síbẹ̀ náà a ti ń ṣiṣẹ́ láti tayọ nípa àṣeyọrí wa fún ìbò èyí tí ó ń bọ̀ lọ́jọ́ iwájú ó ní ṣẹ́rí gbogbo àwọn olùdíje sípò ni wọ́n gbọ́dọ̀ ní àwọn ìbò tó ga jù lọ lélẹ́yìí o tó sì jẹ́ wípé ìjọba àwa ara wa òun ni ó ṣe kókó gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde wọ́n wá ní ẹ̀wẹ̀ ṣẹ́rí ẹ má ṣe àṣìgbọ́ nǹkan tí wọ́n sọ o ó ní ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ yìí àwọn oníròyìn ló dàbí pé wọ́n kọlẹ̀ ń gbé kí báwọn ó ní ṣẹ́rí kò ń ṣe bí àwa ṣe sọ nìyí ẹ má ṣe mú nǹkan tí a sọ ẹ má ṣe sọ síta o ẹni tí ṣe akọ̀wé fún àwọn àjọ ọ̀hún ló wá ní ṣẹ́rí gbogbo ohun tí ó bá ti jẹ́ àṣìgbọ́ àṣìwí ẹ̀yin ẹgbọ́n tí yín nù ẹ ṣe bíi pé ẹ gbọ́ ó ní ṣẹ́rí àwọn ẹgbẹ́ yìí àwa wà fún ìfẹ́ àti kí èèyàn nígbàgbọ́ nínú ẹni ní ẹgbẹ́ òṣèlú Labour wà fún o ó ní tó sì jẹ́ wípé àwọn gbárùkù ti èyíkéyìí àtúntò àti àyípo padà tí ó bá dé bá orílẹ̀-èdè Nàìjíríà láti lè rí i dájú wípé ìjọba àwarawa òun ló ń ṣiṣẹ́ gidigidi ní orílẹ̀-èdè wa yìí ó wá rọ Ifo ló wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ jẹ́ ní ìgbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú Labour yìí kí á sì gbárùkù tì wọ́n fún nǹkan ńlá ríbiríbi nǹkan gbàǹgbà nǹkan kàbìtì èyí tí ó ń bọ̀ níwájú wọn ó ní ẹ jẹ́ sọ fún yín níjà yín kulẹ̀ gbogbo wa a lè borí òun ló sọ bí èyí bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lè gba inú ìwé ìròyìn Vanguard lọ́kẹ́ lọ́mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ní ìpínlẹ̀ Anambra ọmọ tí ń lágbára òfin ò gbọ́dọ̀ mọ́ wọ bìrìsíà
àti ìlédìí wọ́n ní wọ́n mọ̀ tí ń fi ọ̀rọ̀ ó ní wọ́n ti ń fi káàkiri báyìí o ní ìpínlẹ̀ Anambra. Ọbanilẹ́jà fún ní àná nígbà tí wọ́n sọ wípé àwọn tí ó jẹ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ tí wọ́n ń lò ní àwọn ìjọba ìbílẹ̀ káàkiri ó ní wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní máa kéde ní ìpínlẹ̀ Anambra wípé ẹ wo gómìnà gẹ́gẹ́ bí fọ́nrán bí ó ti ṣe lu fọ́tò jáde tí wọ́n sì sọ di ìròyìn nínú ìwé ìròyìn The Nation ó ní wọ́n sọ wípé àwọn eléyìí ni wọ́n gbé gbohùngbohùn tí wọ́n sì ń wa ọkọ̀ kí ní ìgboro ní ìpínlẹ̀ Anambra wípé ẹ wo gómìnà Chukwuma Soludo ni wọ́n ti sọ ọ́ wípé ẹ wo bí ẹ̀yin obìnrin wa ti ṣe ń kóra yín bóde ní àwọn ìgboro ayé ní ìpínlẹ̀ Anambra ó ní àwọn ti wò tí ò sì bá ojú mu kankan wípé ẹ wo èdè Ìgbò ni wọ́n fi ń sọ ọ̀rọ̀ ṣùgbọ́n bí wọ́n ti ṣe túmọ̀ rẹ̀ ó ní èmi ṣe ń kà á wípé wọ́n ti fi òfin léde o ẹ̀yin obìnrin tí ẹ̀ wọ bèrè síà ẹ̀yin ọkùnrin tí ẹ̀yin obìnrin tí ẹ̀ wọ ìlédìí tí ẹ̀ kàn wọ ogbó ẹ̀ tí ẹ̀ wà máa fi da orí ọkùnrin láàmú dorí ọkùnrin rú fi da lérú fi dọ̀nà rú wípé ẹ wo òfin ọmọ gbé yín báyìí o bọ́ba èlé kẹ́fín pọ́ọ̀rìn ìtura bọ́ba èlé kẹ́fín pọ̀ wá ìpínlẹ̀ Anambra lọ́wọ́ bèrè sí à lọ tí ẹ lọ́wọ́ náà kó lọ mú ẹ̀rí wá àwa fi lè ṣẹ̀rí pé ìgbà tó lọ èyí ni ìrírí rẹ ní ìrìn àjò rẹ sí Anambra. etí mi ti gbọ́ ohun tó máa ṣẹlẹ̀ ní Anambra. ọmọ ìwọ lọ wò kó o dé wò wọ́n ní ọ̀rọ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ iyùn ní ọjọ́ Sunday àyà àjẹta tí ṣe ọjọ́ 16 oṣù kejì tí a wà yìí ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ yìí kí ni ọ̀rọ̀ ìlú fótó jáde fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ aṣòfin àgbà ní ìpínlẹ̀ Kaduna iyùn sẹ́nitọ̀ Shehu Sani ó bó ṣe gba ojú òpó ayélujára lọ́rùn ńgbà tó rí kinní yìí lọ́ba ní ẹ wo ẹ̀yin lórí òfin ti Anambra ti ọ̀rọ̀ kọ́mú àti pátá òfin kọ́mú àti pátá wípé àwọn òfin yìí bó gangan ni wọ́n ṣe fẹ́ dá obìnrin tí ò wọ ìlédìí mọ̀ àbí obìnrin tí ò wọ bèrè síà pé bó wọ́n ṣe fẹ́ máa dàmọ̀ bọ́n bá tiẹ̀ wá dàmọ̀ àwọn ọkùnrin náà bó náà ṣe fẹ́ mọ̀ pé ọkùnrin o kò wọ ìlédìí àbí nǹkan wípé ọ̀nà wo náà fẹ́ gbà ṣé wọ́n ti tẹ̀lé òfin àti pé òfin wo gangan ni wọ́n fi gbé ìlànà òfin ni wọ́n fi gbé e lẹ̀ ó ní ẹ wo èmi kàn ní kí n dá sí ni o bẹ́mi náà ti ṣe kánú wọ́n kọ́ ni mo kà á bí wọ́n bá kọ́ wetin I wan read ẹ lọ kà á ní inú ìwé ìròyìn The Nation tó jáde fún tààrọ̀ níbẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí wà níbi tí àwọn awakọ̀ àti àwọn èrò gan báyìí tó ti jẹ́ pé sọ́ọ̀lẹ̀ ní èdè Yorùbá sọ́ọ̀lẹ̀ ni àwọn èèyàn mọ̀ ń gbé láti fi ìrìn àjò lọ sí ìlú kan bọ́ sí ìlú míì sọ́ọ̀lẹ̀ yìí tí ó jẹ́ ọ̀rọ̀ tí àwọn Yorùbá wọn ń lò nígbà wọn bá fẹ́ wọ ọkọ̀ tí ò gbé láti gáràjì tó jẹ́ pé òpópónà báyìí ni wọ́n ti ń gán wọ inú ọkọ̀ ọ̀hún òun ni ó ṣe jẹ́ pé wọ́n máa ń pè ní sọ́ọ̀lẹ̀ látàrí bí àdínkù ṣe bá. o ti wọkọ̀ sọ́ọ̀lẹ̀ gan gbogbo ṣe é kò rẹ̀ sọ́ọ̀lẹ̀ kí ló dé. wà ní ọlọ́sà gbà wá Olúwa ṣàánú ni wọ́n yẹ sọ̀rọ̀ wọ́n yẹ wọ́n sọ rírì mi lórí afẹ́fẹ́. pẹ̀lẹ́ o ti mo sáà ń wò pé bó o ṣe ń tẹnu wọn sọ́ọ̀lẹ̀ o ti use go on. ọ̀rẹ́ mi Bólú Ọlábìyí ló lè yé jù lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì jọmọ́ ń ṣe tó bá ti ń lọlé láti sùkú yóò ti. owó jẹ ti fẹ́ tán mi ò lè fi gbogbo owó wọkọ̀. ẹ wo oníṣẹ́rí ìwé ìròyìn òun ni látàrí bí àdínkù ṣe ti ba owó epo pẹtiró ní àwọn ìpínlẹ̀ síbẹ̀síbẹ̀ náà báyìí àwọn èèyàn mọ̀yé mọ́ wọkọ̀ lópópónà wọn ò mà lọ gáràjì lọ wọkọ̀ mọ́ tí eléyìí sì ti fà á tí wọ́n fi ń dúnàádúrà owó ọkọ̀ lọ́wọ́ onímọ́tò pé ṣé gbà bẹ́ẹ̀ gbà tẹ́ ẹ bá gbé mi ẹ gbé mi o bẹ́ẹ̀ bá gbé mi ẹ lọ wájú ẹjẹ́ ọkọ̀ mi ẹjọ́ páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ìròyìn ọ̀hún sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
ló ti jẹ́ wípé wọn ò mà lọ sí àwọn ibùdókọ̀ mọ́ láti lọ wọ ọkọ̀ látàrí bí nǹkan ṣe wọ́n o nígbà tí wọ́n sọ̀rọ̀ tí ẹnìkan ní ṣé rí ní àwọn bá ṣe wà yìí ní ibùdókọ̀ ti wà yìí àwọn èrò tí ẹ̀já tíkẹ́ẹ̀tì mọ́ páwọn ń lọ bì kan náà sẹ́rí àwọn ọ̀rìn tó ń kálukú rìn báyìí ẹnìkan tí ń ṣe ọ̀gbẹ́ni eyis olége ó ní òun jẹ́ awakọ̀ tó máa ń lọ láti ìlú kan síbì kan tí ọkọ̀ tóun sì wà jẹ́ ọkọ̀ tí ó máa ń gba èrò 18 ó ní sẹ́rí àwọn ò lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí nínú páàkì yìí láti lè jẹ́ pé àwọn ń wá èrò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé 8 péré báyìí ní èrò tí àwọn ò rí ó nígbà míì tiẹ̀ rèé àwọn lè rí 12 ó ní ṣe wá rí táwọn bá ti ń lọ àwọn èrò yìí gan wọ́n ti ẹ̀ ó wù wọ́n kí wọ́n wọ Sienna ọkọ̀ Sienna ju pé kán wá wọ bọ́ọ̀sì ọkọ̀ èrò ńlá lọ ó ní ẹ̀wò nítorí ẹ̀ làwọn náà fi máa ń wò pé àwọn sásì rẹ́pọ̀ àwọn sì jẹun ó sì ti ní ibi táwọn san àwọn owó kan sí ọ̀dà àwọn náà bá nà sí sọ́lẹ̀ pé yá sọ́lẹ̀ ẹ wọlé o sọ́lẹ̀ nígbà tí ẹnìkan ti ṣe ọ̀gbẹ́ni Ṣẹ́gun mọ̀ọ́mọ̀ ẹni tí ṣe máníjà ibùdókọ̀ ọ̀hún lòun náà bá tún sọ̀rọ̀ ni ṣé rí nǹkan hàn tí wọ́n lóòótọ́ ni ó ní ṣe mọ̀ pé àwọn míì tí wọ́n ń já ọkọ̀ ní àtìlé iṣẹ́ yìí ó ní wọ́n ká tó sọ pé a sanwó àwọn òṣìṣẹ́ ká tó sọ pé a ranra wa lọ́wọ́ ó ní ẹtú ẹ̀ mọ́yé tí wọ́n ń ta àwọn táyà ọkọ̀ lọ́jà nísìn nǹkan mọ̀ tí wọ́n ó ní èmi ò mà tiẹ̀ báwọn dírẹ́fà ń já o ṣé bíbí nǹkan ṣe wọ́n yìí náà ló máa wọn náà gba àwọn ọ̀rẹ́rò tẹ́rọ bá sà pé àwọn náà sábọ́ọ̀lẹ̀ pé káwọn gbé sọ́ọ̀lẹ̀ ní eléyìí ló fà á tí wọ́n fi ń lo ọgbọ́n sọ́ọ̀lẹ̀ ẹni tí ṣe omidan Mirabel Mákànjọlá ẹni tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ kan tí ò ti parí ilé ìwé ńgbà tó wọ́n sọ̀rọ̀ ó ní ṣe rí ohun tó ti ẹ̀ burú jù lọ ó ní ọjọ́ kan tí mò ń lọ láti ìpínlẹ̀ Èkó lọ sí Àwùṣí ó ní mo lo wákàtí 14 lójú ọ̀nà láti Èkó sí Àwùṣí ó ní ó dàbí pé ìtì ẹ̀rí rírìn láyé mi ó nítorí pé awakọ̀ wa báyìí bó ti ń bọ́lẹ̀ lójú ọ̀nà ní gbèrò ní bọ́lẹ̀ ní gbèrò ó ní báwọn àìrónú mọ́tò míì bọ́n ṣe ń pòṣé túùlù bẹ́ẹ̀ làwọn míì ò sọ̀rọ̀ ó ní ṣe rí ìrìn wọn jẹ́ ìrìn tó burú gbà fóun lọ́jọ́ òun torí pé òun wò pa ìbá ti wọ àwọn mọ́tò kólóbókólóbó àwọn ká àwọn yóò yá ju eléyìí tí mo wá kọ́ ara mi sí ẹni tí ṣe ọ̀gbẹ́ni Solomon Adéṣọlá tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn kan ló wá gbóríyìn fún iṣẹ́ tí àwọn awakọ̀ ń ṣe o ó ní í ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣe rí ìwà sọ́ọ̀lẹ̀ yìí ó jẹ́ ìwà tó léwu tó pọ̀ gbáà tó sì ní àwọn àkóbá báyìí tí ó lè ṣe fúnyàn ó ní ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dírẹ́fà yìí ó ní wọ́n lè gbé àwọn ọ̀daràn àwọn adigunjalè àwọn ajínigbé tó sì jẹ́ pé ó lè ṣe okùnfà ikú ẹ̀mí àwọn èrò tí wọ́n gbé sínú ọkọ̀ ó ní ẹjẹ́ tún sọ fún yín ṣé mọ̀ pé ó tún lè fa ìjàmbá ojú pópó torí pé tí ẹ bá gbèrò míì lójú pópó ó ní ó lè nira fún yín láti mọ ẹni náà àbí orúkọ rẹ̀ ó ní tí irú ìjàmbá bá wá ṣẹlẹ̀ ibo lẹ fẹ́ wá sí ibo lẹ fẹ́ gba àwọn ènìyàn rẹ̀ tí ó ní ṣe rí eléyìí ó jẹ́ àwọn nǹkan tó le ó ní àkókò tó fún ìjọba báyìí láti yanjú ètò ọrọ̀ ajé tó rí mẹ́ẹ̀mẹ́ àti bí nǹkan ṣe gbó lórí ní orí gbogbo àwọn nǹkan ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó nítorí pé ẹ wo gbogbo eléyìí bí nǹkan ṣe wọ́n yìí ó ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ìṣòro ni o ti gẹ́gẹ́ bí àwọn èyí tá ti sọ síwájú ìdílé ìjọba wọn ní òun ní ẹwọ ẹdọkùn ẹ bá wa yọjú sí gbogbo àwọn ọ̀rọ̀ yà sọ́lẹ̀ léwu o sọ́lẹ̀ ò léwu kọ́lọ̀ kó sàánú wa bẹ́ẹ̀ ni bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ ń kẹ ṣẹ̀rí ẹ níbẹ̀. lọ́nà bá fẹ́ sọ sọ́lẹ̀ léèbó sọ́lẹ̀ léèbó kí ni. pick and drop. sọ́lẹ̀. drop it. sọ́lẹ̀. drop it. drop am. drop am. sọ́lẹ̀. drop am. kọ́lọ̀ ń sàánú. pick and drop. àwọn tí ṣéyàn kan wà Nàìjíríà yìí tí èsì pé wọ́n bí sí ilé olówó sánsan tí ó lè sọ pé òun wọ sọ́lẹ̀. mọ̀ sọ pé láyé òun wọ sọ́lẹ̀ rí. wọ́n lè wá àwọn kan gbàdá pé wọ́n ó dé páàkì ó sì dá náà ó kúkú dá ọlọ́mọdé agẹ́tálíkà. mo kàn ń sọ ni o nínú ìrírí ayé. ìrírí tèmi ìkọlọ̀ sànú màálù tí ò ní bú lọ́rọ́ wa. sọmọ irú èmi báyìí nìsín ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ bàbá ń sọ nípa ọ̀rọ̀ sọ́lẹ̀ ọkọ o ṣùgbọ́n àdúpẹ́ àti dúpẹ́. àdúpẹ́. èyí náà láfi máa ṣe ẹnu déédéé síbi lábala àti ìròyìn ẹ ti láǹfààní láti pè wọlé kẹ̀ẹ́dá sí àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tí a kà bẹ́ẹ̀ ni ẹ láǹfààní o láti tẹ àtẹ̀jíṣẹ́
ránṣẹ́ lójú òpó Facebook ti iléeṣẹ́ wa CP89.1 FM ẹ pè wọlé 07047 7064 07047 7064. Hello. Hello, káàárọ̀ ẹ kú ojúmọ́ àmì ọlọ́run. Wálé ọmọ olówó aṣíláṣáṣí ti gbọ̀n lókè o. Ọ̀rọ̀ tí mútò fẹ́ sọ yìí ká máa lọ wọ sọ́lẹ̀ yìí. Táwọn èèyàn kò kẹ̀fọ́ ń parẹ́ kò ń ṣe àṣà tó dá o. Ọlọ́run kò ṣàánú wa o torí ẹni ó ṣẹlẹ̀ lólórí o. Ọ̀pọ̀lọpọ̀ náà lè mọ̀ pé ọkọ̀ eléyìí ọkọ̀ tó lè jẹ́ pé kọ́ má jẹ́ pé ọkọ̀ àwọn tó jí ẹ̀gbẹ́ ni. Ká máa lọ gáràjì èyí tó bá fẹ́ wa ó dáa pé ká lọ wé ìfẹ́ ní àwa lọ àní ṣe o. Wálé ọmọ olówó aṣíláṣáṣí ti gbọ̀n lókè o. ẹ ṣe ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ ńlá ni o ìgbà táwa náà tá a máa ń wọ̀ ńgbà náà bíi pé èèyàn rísìkì ẹ̀mí ara rẹ̀ Ọ̀yọ́ hóòsì ló wà Ọ̀yọ́ ni o ìyá ọmọkùnrin èyí ọ̀gbọ́n ni o kọ́lọ̀ ń ṣàánú wa nígbà táwa náà wá gbọ́dọ̀ gbọ́ pé wọ́n bá ti kú wa lówó oúnjẹ rẹ̀ kí ni ọ̀sáfẹ́ náà tán bí bá kọ́kọ́ dé skul mo lè kọ́kọ́ ti bẹ̀ ní owó yìí. ṣé wàá na ògbó kìíní ìtàn láti fi wọkọ̀ láti mọ̀ pé ẹ̀mí olúwa rẹ̀ lè yá tó wéwu bẹ́ẹ̀ mi tó bá wà ní jẹ̀rẹ̀sì ẹ̀mí tó bá wà ní sebẹ̀ tọ́pọ̀ lójú òpó Facebook Jimoh Alex Abiodun wọn kí wa ń bẹ̀ Yusuf Taofik awáyéwá ṣe rere àwọn náà wọn kí a Salaudeen Adéìfẹ́ Wàsíù wọn kí a Amos Adébárì wọn kí a lójú òpó Facebook. Hello. Ẹ káàárọ̀. ẹ kó Jimoh sá. Adéníbi láti òun ló ń pè látòrí. Ṣé Ọlọ́run ṣàánú wa kọ́lọ́run dá lóhùn ayé. Àwọn ará Ọ̀ṣun pẹ̀lú wàhálà tí wọ́n lọ dá sílẹ̀ yẹn ogun ńlá ni o. Ṣé gómìnà gan bá mú ọ dáadáa o. Wọ́n kóòtù bá wí ní kẹ́nìbọ̀dì wọ́n ṣe. Ṣé òṣòfin wọn Nàìjíríà ni? Wọ́n á jẹ́ pé a kàn ṣèkì lọ́rùn torí ara là máa para wa. Ẹran ni wá ní àbí wúrẹ́ ló ṣẹlẹ̀ rí. Ìjọba lòfin wọn gbá dànù kó èyí orí tó wà ní ìjọba ẹgbẹ́ ẹ̀sìn náà bá dìklẹ̀ nìkan dìklẹ̀ kámọ́jú ìgbò tí wọ́n máa para wọn pàpà náà sànù wa. àmì ẹ̀ṣọ́ ó kọ ilé ẹ̀kan sí. adéyìn tìwádìí. ẹ̀ṣọ́ lójú. Jimoh Alex Abiodun wọn ní good morning alákàsà yìí tí àwọn náà ti kí wa husband and wife ẹ ti fún mi lóòka kẹmọ wí kámọ wíru kẹmọ wí bí kẹmọ wí sẹ́yìn. òkà tí ń bá fún ọ ó ti sọnù. Sio Ismail Fúnmínì February 14. wọ́n ní ẹkú ètò láti ìlú péjú estate ẹ ṣé o Rashidat Adérìntọ́ àwọn náà wọ́n ti kí wa Latifat Ajoro wọ́n ti kí wa Hafiz Ọlábọ̀dé wọ́n ti kí wa mórí èbó kan bí èbó òun sì fẹ́ pọ̀ díẹ̀ Araniyi Sakeos wọ́n ní good morning Mr. Olumide Ayanfẹ́ miss èmi ò ṣe mrs o I'm miss I'm singular not plural. You are a singular somebody. Miss Iturolu Adenijo, news broadcast is impressive to the masses among other stations, and this lead an individual to inculcate the habit of moral, discipline, and well-behaved in the environment. Dáhùn gbogbo èbó ìkíni làbárí rẹ̀ sọ̀túnmọ̀ ẹ̀. Wọ́n ní all people hearing your news are praying for you and your station for representation of your news, and it shall be well with you and your family in Jesus' mighty name. Lọ́rọ̀ kan èyí tí ó sọ ni pé à ń ṣe dáadáa wọ́n sì ń gbádùn wa Ọlọ́run mọ̀ ṣàánú. Ẹ ṣe o pọ̀ NK Adéyẹmí ẹ̀wọ̀n ṣéhùn. Wait, thank you. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Yes, kí ló. Ṣáìjọ fẹ́yàwó ló kọ mi o. Yes. Ṣáìjọ fẹ́yàwó ló kọ mi o. Mò ń pè láti sẹ́yìn. Yes. Yes sir, yes ma. Lórí ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun àti rúkèrúdò tó ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá. Ọlọ́run ọba kọ́dà kó máa ṣàánú wa kó dẹ̀ máa sọ wa àádẹ́ ń rọ gbogbo àwa olóṣèlú. Pàápàá jùlọ àwa tí a jẹ́ aṣòfin. Ibùn kan jẹ́ pé àwa tí a lọ láti South lọ́jẹ́ 17 states. Táwa jẹ́ advocate ké campaign rẹ̀ pé àdéṣe kí INEC máa conduct elections local government ó má máa di wàhálà ẹ̀wọ̀ yẹn tó kú. Àwọn yẹn ti kú nísìnyí fún family wọn. Tó gbogbo àwọn yẹn nísìnyí ò lè padà wá mọ́. Lórí ọ̀rọ̀ pé àgbà local government wọ́n bá yẹ pé INEC ní bá kú conduct ẹ̀ kó máa jẹ́ pé ẹgbẹ́ tí ọba ti dìbò tàbí tó bá ń bá ìyẹra oúnjẹ láàrin tàbí wọ́n bá bọ ẹ̀kọ́ selection wọ́n bọ ẹ̀kọ́ sí àti ìsọ̀rọ̀ àwọn olùsí ní ṣùgbọ́n nísìnyí wọ́n ti pa àwọn èèyàn nísìnyí wọ́n padà sẹ́tù rẹ̀ àwọn mìíràn máa bá ìjọba lọ Ọlọ́run ní jẹ́ Nàìjíríà ó dàrú o ṣàìjọ sí àwọn láti sẹ́yìn ni o. Àmì o. ẹ ṣeun 070477064 070477064 ó ní ojú òpó tí yọwọ bí wá wo Facebook kí náà wí. Amos Adébárè wọ́n ti kí wa Ọlọ́ládé Roskid Raji Nasrullah Taiwo Anigilaje àwọn náà ti kí wa Miss J Prince Ọlánrewájú Ọlábíyì wọ́n ní Olúwa
yóò wà pẹ̀lú yín o ní sẹnugbó bí ọwọ́ from aka Lagos man òkè o Salaudeen Adéìfẹ́ Wàsíù Abíọ́dún Àyíṣà Adétọ̀nà Faridudeen àti sọ ó ti dá Salaudeen Azeez Àyànṣọlá wọn ti kí wa Abíọ́lá Solomon Agbọ́lá Òjó Nírùdín Honorable Oyègbénjó àwọn náà ti kí wa. ẹ tún láǹfààní náà báyìí láti mọ dá sí ọ̀rọ̀ ti vigilante náà ká kó pọ̀ lónìbejì. Engineer Hafiz Àríyá wọn ti kí wa Twitter àti mire Abdulhamid olówó àgbáyé. kí wọ́n wí. wọ́n ní a kí àwọn olùganu sí ìròyìn àjímúná. olùganu sí. Alhaji mo ti yọ wọ́ọ̀lù mo ti fún yín ní ìyàwó yín ẹ̀kẹ́ wá dá àná owó iṣu ẹ mọ̀ lọ ra ṣú wa o èmi mo sì mo fẹ́ ẹ kó owó oṣù 30,000 owó epo garawa kan ni ní ojú 5,000 lọ orí pé mo bá wọn bí. èwo lọ fẹ́ ṣe mẹ́. anyway lọ́rọ̀ kan gbogbo ẹ̀ lápapọ̀ ẹ kó 500,000. o ti yé Princess Abídèmí Bolúwatifẹ́ Abdulbasit Sauti Ajíbọ́lá wọ́n ti kí wa. Alákàsá yìí dì ní sọ̀rọ̀ nípa vigilante kí ló wí. Alákàsá yìí. ó ní on vigilante the road coming from Ansarudeen Central Mosque Okeo to rest house bẹ́ẹ̀ wọ́n ti sọ náà lánàá. jágbá ìpè hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. àpètò. yes. pápákọ̀ ẹ̀dá kan ó kọ ìbílẹ̀ tí ń pè. orúkọ mi Abdulrasaq láti fọ́rọ̀pọ̀. láti fọ́rọ̀pọ̀ ìṣúlẹ̀. ok. à ń gbọ́ yín. ìmọ̀ràn ti ní pé kí federal government ló lè yanjú àwọn ẹ̀ tó wà mẹ́rin sà wọ́n lè kí bóyá tí wọ́n bá ti parí ìjọba tá à ń lò lọ́wọ́ yìí ní Ọ̀ṣun yẹn kí federal government tó yẹn ìtẹ́lẹ̀ síbẹ̀ tí a máa dìbò yẹn papọ̀ àti gbogbo àwọn gómìnà yẹn papọ̀ tí ọba tí yẹn bẹ̀ wàhálà yẹn sọ máa wáyé náà ni o because kò sí ìjọba tó àti òní lọ́wọ́ agbára ní local government ẹ máa sànù wa. ẹ ṣeun èròǹgbà àti yín nù ẹ ṣeun 070477064 ẹ láǹfààní o láti tún sọ̀rọ̀ ti vigilante náà mọ́ ẹni àǹfààní àlejò wa ti wà nínú òkúlu ní àyín tí wọ́n ní fún wa àti tí wọ́n fẹ́ ṣe wọn ẹnu oníkànnì láti ń gbọ̀kùn ẹnu ọlọ́fà láti gbọ̀mọ̀tà ẹnu wọn lẹ́tì bẹ̀ hello. Ọlọ́run ní ọba jẹ́ o. àmì Ọlọ́run ó kọ́ níbo lẹ ti ń pè é. ní ṣe orúkọ mi ní àbájáká láti Ọláàfin. Ọ̀yọ́ Aláàfin. látọ̀jọ́ Aláàfin ìṣúlẹ̀. bẹ́ẹ̀ sà. ìṣúlẹ̀. irú àwọn tí wọ́n ń para wọn ní ìsìn ní di local government yẹn ní. ọ̀yẹ̀ láwọn èèyàn máa lu tó máa ń lu làákà ẹ̀kú táwọn bá ti kú kò sẹ́mi mi mọ́. ọ̀yẹ̀ kó máa ń lu làákà báwọn bá ti kú kò sẹ́mi mi mọ́ ju táwọn ń gbégi náà lọ. kí ni nígbà tí ọbẹ̀ tí a máa ní ìsìn tí àwọn ọbẹ̀ jẹ́ ní ìsìn òòrùn jẹ́ mọ́ náà tó pa ní ìsìn iná ni àti náà tó kú torí ẹ̀ tó bẹ́ẹ̀ ní ìsìn. kí ni ilẹ̀ tọ́bẹ̀ jẹ pẹ̀lú tó ti tó ti hàn ní ìsìn lórí Ọlọ́run. Ọlọ́run jọba jẹ́ o. àmín ẹ ṣeun. Ọlọ́run tọ́ba Adékúnlé wọ́n ní láti ìlú Ìṣẹ́mi ẹ ṣeun Nàbàràká ní fowó ṣe wọ́n ti kí wa Nàfíù Tìjání wọ́n ti kí wa Kínṣúdé Sulaiman. hello. ẹ káàárọ̀ o yes bá mi. ẹ kó ojúmọ́ sà ó kọ́ yín bọ́lá tí ń pè é bàbá. láti agboolé ọgbọ́n òkè o. ẹni tí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó tọ́jú ilẹ̀ sí wa ìgbà mélòó lẹni tó wà ń lò ó lò tí ó fi ìjọba sílẹ̀ ní tó dìbò míì tí wọ́n lọ ń para wọn. ẹ rí i pé nísìnyí ohun tó gbòde kan ni pé àwọn kan ní ọ̀ṣà rẹ nìkan ní òkè níbì kan sáwọn ènìyàn ní ìdí láti tọ́jú wa wọ́n rí ìfẹ́ tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígboro ohun òṣèré wọ́n á ń jà fúnra wọn kí ni tiwa pẹ̀lú yẹn ní gbogbo àwọn tó kù nìyí tí wọ́n kú gbé lásán wọ́n dẹ̀ parí ẹ̀ Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ẹ̀mí o Ọlọ́run ní jẹ́ ṣòfò ara o kálukú mójútó rẹ̀ kó mójútó tẹ owó rẹ̀. bàbá tó dé ọkọ̀ ló ń gbà wọ́n mọ́. ẹ ṣé o Fádèyí Jacob wọ́n ti kí wa lójú òpó Facebook ẹ ṣeun. Ọpẹ́yẹmí Mùmín àwọn náà ń kí a lójú òpó Facebook ìyún náà ni a fi mọ̀ dá ìtọ́mì ní abala ti ìyún nígbà tí a bá padà dé àlejò wa a mọ̀ gbé wọn wọlé ẹ mọ̀ láǹfààní láti mọ̀ gbọ́ láti ọ̀dọ̀ wọn fúnra lára wọn gan. ẹnu wọn gan ni wọ́n fi sọ.
ìlú òkè ìwò ẹ kú oríire o. ilé iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ ìlera wọ̀lú òkè ìwò wá. kásà kàlífà bá tẹ́rápì ilé iṣẹ́ tó ń ṣèlúmọ̀ ká jẹ́ bí ìdógún ìbílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ ṣeré. gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún kàlífà bá tẹ́rápì monday february 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ ìlera yà bẹ̀rẹ̀ títí di saturday february 22 ọjọ́ kejìlélógún oṣù kejì 2000 naira péré lówó káàdì inú ẹ̀ náà lẹ́yìn ti gba marathon extra bitter big bottle ẹ máa bọ̀ ní díàrá ọjà ìsí àòkéhò lọ́dọ̀ bàbá mẹ́ta àjànàrò gbogbo ẹ̀yin ti lérò ìsẹ̀mí ilé ìníà ìlúà òtú ìgànnà ayétòrò òkè ayétòrò lé ìwéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa dàgìrìbọ̀ wá ṣètọ́jú ara yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ẹ máa pè 09069234633 kàlífà herbal therapy ló pé àìsàn òṣè dúró wò. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́. ẹja máa fi eléyìí kí gbogbo ọmọ nàìjíríà tí wọ́n ń gbọ́ wa láàárọ̀ yìí wípé ṣe dáadáa làjí o ọ̀dẹ̀ òdùn bí ayé wa yóò nítumọ̀ òní ó sì dáa fún gbogbo wa ẹ káàárọ̀. àná aríyìn àná tí ẹ wá pé ẹ ní àwọn nǹkan kan fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí yóò ṣe ara láǹfààní. bẹ́ẹ̀ni. ó sì ní gbọ̀ngàn bíi tí ẹ pàtẹ kínní sí. bẹ́ẹ̀ni. kí ni àwọn ohun tí ẹ rí kí ni àwọn ìwòye yín àti kí ni àwọn ìrírí yín àtàwọn nǹkan míì tí ẹ tún ní fún wa. adúpẹ́ wọ́n ní bí a bá dúró kásá bí ènù a ò lè bẹ̀rẹ̀ kásù bí ẹ̀lú bá a bá wá bẹ̀rẹ̀ kásù bí ẹ̀lú kò lè pọ̀ kó tó aṣọ ọ̀hún o kádúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá lánàá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà a rí dájú wípé àwọn èèyàn káràmásìkí àlàáfíà wọn a sì rí pé ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run kan sọ ó ní ká nífẹ̀ẹ́ ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa kò sọ pé ká nífẹ̀ẹ́ ọmọnìkejì ju ara wa lọ tá a bá ṣàkíyèsí jíjáde táwọn èèyàn jáde lánàá ó túmọ̀ sí wípé àwọn èèyàn nífẹ̀ẹ́ ara wọn wọ́n sì fẹ́ máa gbé ìgbé ayé àlàáfíà eléyìí jẹ́ ìwúrí kan pàtàkì àti gbòógì fún iléeṣẹ́ kàlífà herbal therapy pé tó àṣẹ bí èèyàn bá rìn jìnnà kò lè ra bukẹ́ ọ̀kẹ́rẹ́ adébí arọ́pọ̀lọ́ tó ń dé gọ́bù o kábíyèsí torí pé ìsọwọ́ táwọn èèyàn fi jáde lánàá ó fi hàn wá wípé àlàáfíà àwọn èèyàn ládùúgbò yìí ó jẹ wọ́n lógún lọ́pọ̀lọpọ̀. àwọn èèyàn kan ń bẹ kódà ní àná mo ń bọ̀ fún ètò lẹ́nìkan bá pè mí pé agbègbè mo níbo lẹ́mọ̀ mo ti mọ bí tí wọ́n sọ mo ní ẹ̀wọ̀n lọ́bẹ̀ ẹ tètè mọ́ lọ́bẹ̀ ẹ tètè mọ́ lọ. àná ẹ rí àwọn èrò ọ̀pọ̀ gan o sí ẹ láǹfààní àti já gbogbo wọn ló ń báyìí. a dúpẹ́ fọlọ́run ọba torí wípé ká tó pé a fẹ́ ṣe ọ̀sẹ̀ ìlera àìmọye ọjọ́ àti ọ̀sẹ̀ tá a ti máa fi ń ṣe ìgbáradì fún nínú ìgbáradì wa ó ní kí gbogbo àwọn èlò tá a lò kó ti wà ní sẹpẹ́ kó ti wà ní àrọ́wọ́tó mo sì mọ̀ dájú wípé àwọn tó wá lánàá náà wọ́n lè sọ wípé àwọn èèyàn yìí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe torí pé tí èèyàn bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ ti create standard fúnra yín kì í ṣe pé táwọn èèyàn bá dé ni wọ́n mọ̀ mú standard kan wá fún pé ẹ ṣe ṣe báyìí ẹ ṣe ṣe báyìí ó túmọ̀ sí wípé ìgbáradì tiwa náà ó ti kún ó sì tó láti bá ọ̀pọ̀lọpọ̀ àníyàn àwọn èèyàn pàdé lánàá gbogbo àwọn tó sì wá kò sẹ́ni ọlọ́lé tí ò rí oore ọ̀fẹ́ kan tàbí òmíì tí ò rí gbà lọ. mo sì tún sọ lónìí náà láti fi dá àwọn èèyàn lójú wípé àwọn tó bá sì tún wá lónìí ó ń bẹ́ẹ̀lẹ̀ ní o ọ̀pọ̀ yẹ́yẹ́ kì í ṣe wípé ńgbà ẹ̀ bá dé àṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kọ́ ó ti wà ńlẹ̀ gbogbo àwọn ẹ̀rọ tí a fi ń ṣe àyẹ̀wò ló sì ti wà dígbé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn náà sì ti wà níkàlẹ̀ bẹ́ẹ̀ bá dé lónìí kò tún lè sí àríyànjiyàn tàbí àríwísí kan pé bó láti ṣe ọ̀nà wo lágbègbà ẹ dé láàrin bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ ti padà sílé yín. bàbá mi Adéyọ̀ àwọn èèyàn kan wọ́n láǹfààní àti gbọ́ lánàá kí ni tẹ̀ ń ṣe gan-an kí ló gbólé lórí ẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ ìlera òun náà ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú Òkè-Ihò
pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ọ̀sẹ̀ ìlera yìí níbẹ̀ la ti ń yànnàná ta ti ń tú àṣírí oríṣiríṣi àwọn àìsàn tó sòdó sínú ayé àwọn èèyàn tá a sì ń bá pàdé àníyàn yìí kùdìẹ̀kùdìẹ̀ yìí tí iléeṣẹ́ Khalifa herbal therapy tí wọ́n ń bá pàdé látàrí àwọn egbòogi tó ti wà ńlẹ̀ tá a fi máa kojú àwọn oríṣiríṣi àwọn àìsàn yìí ẹnìkan béèrè pé irú àwọn àìsàn wo a ní ẹ̀jẹ̀ ríru a ní ìtọ̀ ṣúgà a ní àtọ̀gbẹ a sì ní àìsàn kan tí wọ́n ń pè ní ọgbẹ́ ẹnu a ní àwọn àìsàn jẹ̀díjẹ̀dí a lè sọ nípa àìsàn stroke a lè sọ nípa àìsàn ikọ́ a lè sọ nípa àìsàn eegun ara ń ro mí iṣan ara mi ti kálẹ̀ a lè sọ nípa ara ń yún mi ara ń dùn mí a lè sọ nípa infections ìyẹn àwọn àrùn tó farapamọ́ síbi kọ́lọ́fín àgọ́ ara èèyàn tójú lásán tí ò lè rí àtàwọn nǹkan míì tí a lè má lè sọ lórí àtẹ́gùn eléyìí náà la fi máa ń sọ fáwọn èèyàn wípé má dúró pé kí wọ́n ka tọ̀dọ̀ rẹ kọ́kọ́ wá gbọ́ wá n tí ń ṣe mí rè bí wọ́n bá rè wọ́n sọ. èmi sì fẹ́ fi dá wa lójú wípé àìsàn kan ò kọjá ìtọ́jú níwájú Ọlọ́run torí pé Ọlọ́run la fẹ̀yìntì ìlà fi máa ń sọ fáwọn èèyàn tí bá ń bọ̀ wípé yàtọ̀ sí pé o mú owó lọ́wọ́ mú ìgbàgbọ́ rẹ dání mo ti lọ Ìlara mo ti lọ Ìlọ́rọ̀ mo lọ Òkè mo lọ Odò bákan náà ni irọ́ bí ẹṣin bá ń dání àmọ́ tuntun ni iléeṣẹ́ Khalifa sì máa ń sọ níbi gbogbo tá a bá lọ wípé bá a bá lè mú kó nú ẹrù èèyàn àwa èé dínkù àní dínkù ìṣòro téèyàn bá gbé wá ìdí náà rèé tó fi jẹ́ wípé a máa ń gba àwọn èèyàn níyànjú pé kìkìdá kíwọ́ kàn dìde nú ilé rẹ ìwọ wá n tí ń ṣe mí rèé nígbà tí wọ́n bá ṣe àyẹ̀wò fún ọ bí n tí wọ́n bá sọ fún ọ bá yàtọ̀ sí n tí ń ṣe ọ kọ̀ wá sọ ńgbà náà so ìdí eléyìí náà la fi sọ pé ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́ ẹ̀ ó ti bẹ̀rẹ̀ látàná títí di ọjọ́ sátidé aago 8 àárọ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ní ìṣẹ́ ti bá àwọn èèyàn tí èdè aago 5 rọ̀lẹ́ a sì ń jẹ́ kó yé àwọn èèyàn wípé 2,000 naira òun náà ni owó tí wọ́n mú lọ́wọ́ nínú 2,000 naira yìí ni wọ́n ti gba káàdì nínú rẹ̀ ni wọ́n ti fún wọn ní marathon big bottle nínú rẹ̀ òun náà ni wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn. ṣé èsè marathon big bottle ní ń bẹ lọ́wọ́ mi. òun náà ni akulala kuriri ogun ìbílẹ̀ mi. ìtura kí ló dé tó papọ̀ mi wá. oh my god kí ló dé tó pariwo orúkọ mi wá. ọ̀sọ̀wọ́ àárọ̀ mọ́ ti ìtura báyìí. ẹ bílẹ̀ o wọ́n mọ̀ tura tó gbọ́dọ̀ rẹ wá. irọ́ yìí jìnnà lẹ̀ fún mi. ṣùgbọ́n tí ẹ bá wá pẹ̀lú 2,000 naira tẹ́ ẹ gba gbogbo àwọn nǹkan tá a sọ yìí tẹ́ ẹ gba káàdì tẹ́ ẹ ṣàyẹ̀wò tí wọ́n fún yín ní marathon big bottle nígbà wọ́n bá ṣàyẹ̀wò fún yín tán àwọn kùdìẹ̀kudiẹ tó bá wà ní àgọ́ ara àwọn oògùn tí wọ́n fún wa láti máa lò bá a bá délé ìyẹn la ń sọ fún wa pé a mú owó díẹ̀ dání láti lè ra àwọn oògùn yìí kì í kàn sí pé ká ṣe àyẹ̀wò lásán. a sì tún fi yé àwọn èèyàn wa láàárọ̀ yìí wípé ṣé ẹ rí wíwá yín síbẹ̀ kì í ṣe pé jẹun wá wo ohun tí wọ́n ń ṣe wá síbẹ̀ wípé èmi náà fẹ́ ní àlàáfíà mo sì fẹ́ kí ìwòsàn dára. ọmọ dàbí ẹ ti lọ dífá tí ò mọ̀wó ipe àìbámọ̀ ètùtù lè yọ. so àwa tá a sì ti bẹ̀rẹ̀ sí ní lò látàná tí ẹ bá lò lánàá tẹ́ lò lónìí tẹ́ lò lọ́la ẹ padà wá ẹ wá sọ ibi tó bá tún ṣe kí ni ibi tó bá tún kù. ẹ jẹ́ bí ní ìbéèrè kan báyìí. irú àwọn tí ẹ ti fún lóògùn látàná báyìí tí oníkálukú ti kọrí sílé tí oògùn wọn bá tán ṣé wọ́n tún padà wá náà bẹ́yìn lẹ́tù padà wá máa fún wa bó ti níbì kan tí wọ́n ti máa rí àwọn oògùn rẹ̀. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìdí àrá ní ìsìà tá a kalẹ̀ sí yìí níbẹ̀ náà ni wọ́n padà wá. ṣe mọ̀ pé oògùn àwọn míì ò tán. ọ̀nbẹ̀ǹbẹ̀ gbogbo oògùn tí wọ́n bá kọ fún yín tẹ́ ẹ ti rà tàbí ẹ̀yin ò ríra tán lánàá látàrí pé owó já wa kulẹ̀ ẹ jẹ́ ká padà wá sí ìdí àrá ní ìsì àtàǹsọ yìí bá a bá kúrò lọ́jọ́ sátidé gbogbo àwọn egbògi yóò sì wà ń bẹ̀ fún oore ọ̀fẹ́ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ rà sí a sì máa ń gbà wá níyànjú sẹ́mọ̀ pé tá a bá lọ sí hospital tí ẹ bá dókítà bá ṣàyẹ̀wò fún wa tí wọ́n fún wa lóògùn wọ́n lè fún wa ní ọjọ́ pé ẹ padà wá fún àyẹ̀wò bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí nílé iṣẹ́ tiwa ìdí náà rí tó fi jẹ́ pé gbogbo bí a bá ti ṣe ọ̀sẹ̀ ìlera a rí dájú wípé egbòogi wa ó sì wà ń bẹ̀ táwọn èèyàn ó ní àǹfààní láti máa rà a lè sọ pé kí ara ìgànná kó tún máa bọ̀ ń sẹ́yìn a lè sọ pé kára òtú kó tún máa bọ̀ ń sẹ́ ìdí náà rí tá a fi ń sọ wípé lókè òun bí àǹfààní wà
nígbà tá a bá kúrò. Ẹ jẹ́ kí n tara sọ eléyìí wípé gbogbo àwọn ìlú tí ọ́fíìsì wa wà tẹ́ ń gbọ́ wa ẹ lè lọ síbẹ̀ náà fún àyẹ̀wò tá a sọ. àwọn bo lọ́fíìsì yín wà. nílùú Ìṣẹ́yìn à ń bẹ ní ilé bàbá wa Ìsáyà Ọ̀kẹ́ ní barracks lẹ́gbẹ̀ẹ́ Empro filling stations ní àdójúkọ Corpus Lodge nílùú Ìṣẹ́yìn. nílùú Ọ̀yọ́ à ń bẹ nílé Ọ̀pánìdé Ọlọ́dà lójú odò ẹran ìyẹn Lówódé nílùú Ọ̀yọ́ ládójúkọ Olúwatóbi food canteen níbẹ̀ la wà. tẹ́ bá ti débẹ̀ lókè ẹ bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa ń bẹ̀ wọ́n sì máa kí yín tẹ̀yìn tọ̀yàyà ìpèsè dáadáa lẹ́dẹ́. nílùú Ìwó à ń bẹ nílé Aba níbẹ̀ la kalẹ̀ sí ní ẹgbẹ́ customary court tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin Olúwo. tí ó bá jẹ́ ìlú Ṣakí ni à ń bẹ ní Rafiak ilé epo Rafiak tó wà ní Kọ́láwọlé junction níbẹ̀ ni a wà nílùú Ṣakí àti àwọn ìlú míì tí a rò wípé bóyá ọwọ́jà rédíò yìí lè máa débẹ̀ ṣùgbọ́n fún àwọn ibi tí wọ́n ti ń gbọ́ wa dáadáa tó súnmọ́ wa ó ní àwọn ibi tí àdárúkọ ayé wà bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi wa ìyẹn marathon extra bitters àti superman tí a pè ní kò síjà láàrin ọkọ àtìyàwó. kò síjà no more fight. kò síjà láàrin wa. baby mo fẹ́ béèrè kan kí a tó dé ojúde ibi tá a ti lọ lè polówó. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn alákọ̀wé kan ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ kódà wọ́n ti gbọ́ lánàá kí ni àwọn olégbòogi wọn gba NAFDAC number wọn sì gba wọn ṣàwọ ẹgbọ́ ṣé NAFDAC ṣòfò ntẹ̀lú. bá ń gbé pálí jáde gbé jáde ìwọ náà lọ́ọ́ bá ń ka NAFDAC number ara rẹ̀. ọ wà lọ́wọ́ tèmi. torí wípé tí ìjọba ò bá fòǹtẹ̀lú yàtọ̀ sí yẹn àwọn èèyàn tó wá lánàá wọn lè sọ àwa náà ń lò lójú wọn torí pé n tá a bá lè jẹ àlè ta fún yàn àìsí tẹ̀kọ́ tọrọ lé so NAFDAC number bẹ́ẹ̀ àbí òsì. bẹ́ẹ̀ gbàgàdà ọ̀hún gbangba. tó fòdí èyí awúrújù kan ò sí nínú iléeṣẹ́ Khalifa Herbal Therapy ìdí náà rèé tó fi jẹ́ pé ìdánilójú wà fún yín lébẹ̀ bẹ́ẹ̀ ṣe lò ó ń bẹ nínú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn oògùn òyìnbó náà ṣe máa ṣe bẹ́ẹ̀ la ṣe ṣe eléyìí náà ni a sì ń sọ fún wa wípé má tanra rẹ jẹ má sì wora rẹ ràn ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n sọ pé it's not registered no gọ́gù fún marathon extra bitters. ó tún wà lórí ojú ayé o gọ́gù fún. ó wà lójú òpó ayélujára. ó rí ń bẹ̀ èyí ó rí ń bẹ̀ ó sì rí nọ́mbà yẹn. kì í ṣe àrùmọ̀jẹ̀ rárá. 309069 gbogbo lóòkè wọ̀ ẹ́ kú oríire o. ilé-iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ lera wọ̀ lóòkè wò wá. kásà Khalifa Herbal Therapy ilé-iṣẹ́ tó ń ṣègùnmọ̀ ká jẹ́ bí ìdógún ìbílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ̀ ṣeré. gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún Khalifa Herbal Therapy Monday February 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ lera yà bẹ̀rẹ̀ títí di Saturday February 22 ọjọ́ kejìlélógún oṣù kejì 2000 naira péré lówó káàdì inú ẹ̀ náà lẹ́yìn ti gba marathon extra bitter big bottle ẹ máa bọ̀ ní Diara ọjà ìsí àòkéhò lọ́dọ̀ bàbá mẹ́ta àjànóró gbogbo ẹ̀yìn ti lérò ìsẹ̀nílé ìníà ìlúà òtú ìgànnà ayétòrò òkè ayétòrò lé ìwéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa dàgìrìbọ̀ wá ṣètọ́jú ara yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ẹ máa pè 09069234633 09069234633 Khalifa Herbal Therapy ló pé àìsàn òṣè dúró wò. ẹ má bínú o mo gbọ́ nǹkan kan bíi ni o bóyá ń gbọ́ tẹ́lẹ̀ wọ́n mọ̀ ní ẹgbẹ̀rún méjì inú ẹ̀ ni wọ́n ti ṣàyẹ̀wò wọ́n sì tún fún wọn ní káàdì àti marathon big bottle. ibi tí mo fẹ́ lọ nu ẹdun yín tẹ́ gbélé lọ́yìn. 3,035 lódìdí yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti mú 2,000 wá fún àyẹ̀wò ọ̀fẹ́ lélẹ́yìn. bẹ́ẹ̀ni jẹ́ n tún ṣàlàyé kan fún ọ torí pé n tá a fi pè ní big bottle ò ní wípé a ní small bottle rẹ̀ tó jẹ́ 100 ml ìdí náà nù tí a fi ń pè ní big bottle àwọn tó ti wá wọ́n ti mọ tí a pè ní big bottle àti small bottle. kékeré ẹ wà. kékeré wà tọ́jà tó. nílà ìgbàgbà ni wọ́n àmọ́ gbà. ni wọ́n gbà lọ́fẹ̀ẹ́. ẹ ti sí dáadáa. kí n tó fi kún káwọn èèyàn ó lè bá a mọ̀ kí o lè bá a mọ̀ kó yẹ kí wọn náà wá.
egbògi tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ohun tó o bá lò pọ̀ mọ́ ni ó ṣiṣẹ́ fún. Mo pẹ̀sọ̀ lánàá wípé ọ̀pọ̀lọpọ̀ tí ìdí bá yọ pé ìdí ọmọ yọ ní ìsìn ó ní tí ó fi kún marathon extra bitters. ayọ̀kan yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí. má gé ìdí ọmọ tó bá yọ bí ọmọ bá ń húkọ́ tójú ẹ̀ pọ́n kankan ó ní tó fi kún marathon big bottle yìí nínú rẹ̀ òun náà ni à ń ṣàlàyé fún wa yìí kì í ṣe wípé tó o bá rú oorun sùn kábíyèsí Elédùmarè ó ní tó fi kún marathon extra bitters tí ó fi ṣiṣẹ́ fún wa àwa tẹ́gun ara ń dà láàmú tọ́jà wípé iṣan ti kalẹ̀ àríbàbọ̀ ọlọ́kadà kan lánàá ọ̀nà ìka rẹ̀ báyìí ìka yẹn ti nàró báyìí tí ò ká mọ́ látàrí à ń fa clutch machine ní gbogbo ìgbà ṣùgbọ́n pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó ní bóun tẹ̀sí kọ́kọ́ rí òun ti mọ̀ pé oògùn eléyìí ó ṣiṣẹ́. ó ti kọ́kọ́ fi ìgbàgbọ́. àwọn tí wọ́n bá wá níbi àwọn onírun àwọn èlà alápàdé lóríṣiríṣi ṣé kíní ìtúlẹ̀ ṣiṣẹ́ fún wọn. sọ kó ti lọ. ìdánwò ìdánwò ó ti lọ. àwọn èèyàn ti ń pè wọlé wọn bá ń sọ̀rọ̀. jẹ́ ká gbà pé. wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ 07047777064 07047777064 lójú òpó Facebook náà ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àìbá mọ̀. ẹ bí kí àwọn èèyàn tó máa pè wọlé àwọn olóyún ṣé wọ́n lè lo oògùn yìí. tí oyún bá sì wà lóṣù mẹ́ta ẹ má jà á lò ó ìdí ni pé egbògi tí a kó pọ̀ sínú marathon extra bitters is more than 18 a sì rí àwọn kan bẹ̀ tí ó lágbára tó lè fẹ́ ṣe ìjàmbá fún oyún tí èyí. ẹ mọ̀ bínú ẹ mọ̀ tẹ̀wájú kí ìpè kọ́mọ́dà ó ti já. tí mò ń gbìyànjú àti sọ ni pé bí obìnrin bá wà nínú oyún tí ò tí ì ju oṣù mẹ́ta lọ kó má lò ó kó má lò ó. àwọn ọmọdé wá ń kọ́ tiwọn. ṣé ẹ rí àwọn ọmọdé ó ní iye ọjọ́ orí tọmọdé ó tó kó tó lè lò ó. Kì í ṣe pé àwa ọmọ oṣù kan kọ́ kì í sọ ọmọ ọ̀sẹ̀ méjì o. ń ṣe ìgbẹ́ yín ìwá ní. bọ́mọdé bá ń ṣègbọ̀nsẹ̀ lábàádì. hello. ẹ káàárọ̀ kóòtù. kojúmọ́. ọmọkùnrin láti ṣèdè mi. tọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá tí wọ́n gbé ọ̀sẹ̀ ìlera wa. àwọn tó wà ní ìtàbẹ́ bá lọ Ṣakí tẹ́ẹ̀sì wà ń bẹ̀ náà. bẹ́ẹ̀ bá dé raflac ṣe mọ junction Kọ́láwọlé ilé epo ńlá tí ń bẹ ń bẹ yẹn lóríta Kọ́láwọlé gangan nínú rẹ̀ ẹ kàn béèrè ọ́fíìsì Khalifa herbal therapy ẹ bá wa ń bẹ wọ́n ṣàyẹ̀wò fún yín bẹ̀ náà ṣe ti gbọ́. ẹ ṣeun. 07047777064 ẹ mọ̀ pè mí lẹ́yìn ètò pé èmi kọ́ mo ṣe o ẹ béèrè ń tẹ́ fẹ́ béèrè báyìí. béèrè á sì fi fún ọ. oh my god o tún ti wọnú bíbélì. hello. àkójúmọ́. ẹ̀yẹ́ mi orúkọ yín bọ́lẹ̀ tí ń pè o. yes orúkọ mi ni Samuel láti gọ̀gọ̀. láti gangan. àwa náà ń gbọ́ polówó ohun tí ẹ̀ sọ ṣùgbọ́n àwa táwa jìnnà sí bí. bàbá ẹ má jẹ́ ń parọ́ fún yín ará àgàngán wá lánàá mo fi Ọlọ́run tá a jọ ń sìn mo fi sẹ̀rí àtijọ́ tí ó kù wá kù ní sàárè ará Igbó Ọrà wá lánàá ará Ìgàngán wá lánàá ẹlẹ́kọ̀ọ̀kan wá lánàá ṣùgbọ́n tá à ń ṣe ni wípé àwọn tá a bá ti rí pé ọ̀nà wọn jìn díẹ̀ á tètè dá wọn lóhùn kí wọ́n lè tètè padà sílé. ẹ̀yin wọ́n fẹ́ pe ẹ̀yin gan lẹ́yìn ètò àìbámọ̀ pé wọ́n tiẹ̀ fẹ́ pè yín gangan pé ẹ̀yin bàbá tí wọ́n bá wa sọ̀rọ̀ gangan bó ni nọ́mbà wọn ṣe fi sí tàbí bò. nọ́mbà iléeṣẹ́ wa bóyá ẹ̀yin fẹ́ wá sí ìlú òkè o tí ọ̀nà fẹ́ dojúrú dẹ̀ ẹ pe nọ́mbà yìí 090 69 23 46 33 ẹ tún pé 090 69 23 46 33 33. ẹ lè pe nọ́mbà yìí bóyá ẹ̀yin kankan wà tẹ́yin fẹ́ béèrè tí ẹ fẹ́ kó jẹ́ gbogbo gbangba làṣàtà báyìí wípé nǹkan báyìí ni mò ń ṣe mí o ṣé mo lè wá tí mo ní fẹ́ sọ ní àjọjú gbogbo ayé báyìí. ẹ pe nọ́mbà tá a pè yẹn 090 69 23 46 33. hello. ẹ káàárọ̀. àkúṣẹ́ o. yes ma. Àlàbí Adéyọ̀
ìyá mi dáadáa ẹ káàárọ̀. àmì ìṣòro bí ọwọ́ o yóò máa foyín sọ o. àmì àṣẹ o. wọ́n tẹ̀ sí nípa lókè o. ẹni. mo kí ẹ̀yin tẹ wà ní 6 FM. ẹ ṣeun. foyín sọ. ní ọ̀dọ̀ wa gbogbo olúlẹ̀ka ṣẹ́kọ̀ táwọn tó ń ta lọ́dọ̀ tí wá ń bí ni. ìpàkó sì súnmọ́ Ìṣẹ́yìn ṣùgbọ́n ará òkè àmúwá lánàá síbí fún ìtọ́jú ará òkè àmúwá. àwọn tí wọ́n máa tà nílẹ̀ yìí náà á wà. tí àwọn tó bá fẹ́ jẹ́ alágbàtà wa ní ìlú Ìpàpó kí wọ́n pe nọ́mbà tí mo pè yẹn wọ́n bá wọn ṣàlàyé ọ̀rọ̀ wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ 090 69 23 46 33 àmì nọ́mbà tí ẹ pè sí. yálà díẹ̀ fún ta. ẹ̀yin ẹ jẹ́ ká sáré dé ojúde ọjà ká sáré polówó. ilé iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ ìlera wọ̀lú òkè wà. kásà kàlífà bá tẹ́rápì ilé iṣẹ́ tó ń ṣègùnmọ̀ ká jẹ́ bí ìdógún bílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ ṣeré gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún kàlífà bá tẹ́rápì Monday February 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ ìlera yà bẹ̀rẹ̀ títí di Saturday February 22 ọjọ́ kejìlélógún oṣù kejì gbogbo ìlú òkè wò ẹ kú oríire o. ilé iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ta ti ń gbórúkọ rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ti gbọ́sẹ̀ ìlera wọ̀lú òkè wò wá. kásà kàlífà bá tẹ́rápì ilé iṣẹ́ tó ń ṣègùnmọ̀ ká jẹ́ bí ìdógún bílẹ̀ ní marathon extra bitters lárí wẹ́rẹ́ yìí o. ìwọ náà wá dúró tẹ́tẹ́rẹ́ má fọ̀rọ̀ lera rẹ ṣeré gbogbo tó ń ṣe é wá ṣàlàyé ẹ̀ fún kàlífà bá tẹ́rápì Monday February 17 ọjọ́ kẹtàdínlógún oṣù kejì lọ́sẹ̀ ìlera yà bẹ̀rẹ̀ títí di Saturday February 22 ọjọ́ kejìlélógún oṣù kejì 2000 naira péré lówó káàdì inú ẹ̀ náà lẹ́yìn ti gba marathon extra bitter big bottle ẹ máa bọ̀ ní díàrá ọjà ìsíà òkèhò lọ́dọ̀ bàbá mẹ́ta àjànóró gbogbo ẹ̀yin ti lérò ìsẹ̀mílé ìníà ìlúà òtún ìgbànà ayétòrò òkè ayétòrò lé ìwéré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa dàgìrì bọ̀ wá ṣètọ́jú ara yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ẹ máa pè 090 69 23 46 33 090 69 23 46 33 kàlífà herbal therapy ló pé àìsàn ò ṣe é dúró wò. ẹ tún bí ojú ọ̀nà bí ọ̀rọ̀ wa ní àyínú ẹ̀yin bàbá ẹ jẹ́ kí a mọ̀ dágbére. bí a ṣe ń fẹlẹ́ yìí ṣe lọ ẹ jẹ́ ń tún kí àwọn èèyàn wa láyà wípé ìdánilójú wa yìí pé ohun tí ẹ bá gbé wá sí ọ̀dọ̀ wa Ọlọ́run ní ìyanjú rẹ̀ kì í ṣàwa náà ṣùgbọ́n nígbàgbọ́ wípé ẹ lè wá kẹ́ ẹ má dúpẹ́ fọlọ́run torí wípé ntẹ́ ẹ bá wá ẹ rí ìyanjú sí lọ́dọ̀ Ọlọ́run láàárọ̀ yìí aago 7 àwọn èèyàn ti wà ń bẹ̀ tí ìdá aago 5 rọ̀lẹ́ lágbára Ọlọ́run gbogbo èèyàn tó bá sì wà pátá òun náà láàdá lóhùn ohun tá a sì ṣèlérí yìí a sì fún wọn lágbára Ọlọ́run ẹ máa bọ̀ wá kí ẹ̀yin náà wá jàǹfààní 09069 23 46 33 Adémọ́lá Àlàbí rán sọ pé èrè àtànú yóò tọ́ gbogbo wa lẹ́yìn àlàáfíà wa kò sì ní di fíafíà lágbára Ọlọ́run ẹ ṣeun o a máa rí yín báwo. ẹ wo oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ ti fìfẹ́ bá wa jẹ́ látàrọ̀ náà báyìí ẹ kú àìbínú ẹ ṣé gan tí ẹ ń gbọ́ wa ní gbogbo gbà ẹ wo ẹ jẹ́ a máa fi eléyìí ṣèlọ lórí ètò àjímúná fún tàárọ̀ yìí ẹ mọ̀ pé mi a máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílò ọ̀rẹ́ sọ pé kó ta ni lọ́rẹ̀ẹ́ nítorí ẹ̀ lémi ìtura ọmọ Adéníjì ṣe ń fi àsìkò ìdágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ó dìgbà lórí àwọn àkọsìn ètò wa. ẹ̀lẹ́ ó ti pa ọ́ kí a máa lo kinní dáadáa ká sì pàdé lórí pápá
tí a ò ní ta àníṣòro ibú tí ì tán lẹ̀ àbí wò ni. mo ti dágbére ẹ wo títí di aago 2 ọ̀sán òní nígbà tí a pàdé lórí ètò yín ètò wa ẹ̀tọ́ rẹ lábẹ́ òfin títí dìgbà náà Olúmídé ọmọ bíbí inú Káyọ̀dé ló kọ tèmi Olú àyànfẹ́ yín tẹ̀fẹ́ fáyọ̀ tó nà fẹ̀yìn fẹ́ àlàáfíà ẹ já mọ̀ ṣe dáadáa o ká mọ̀ jáde sí tiẹ̀ lọ tí a ò ní ta tí ìtàn lẹ̀ a ní sórí ìbò àmọ̀ jẹun àmọ̀ yóò tún mọ̀